Bye. Àbúrò ọkọ cousin ẹ fẹ́ ṣe wedding. Wọ́n wá mú aṣọ 250k. Wà wà bóyá. Yes. Ṣé wọ́n mọ̀ pé owó ló fi ṣọkọ mi? Nǹkan tó ń wá nídìí àpò ìṣù. Ó ló máa rí nídìí ewúra o. Okay, Mr. Man. Jọ ṣé mo lè rí 500,000 lọ́wọ́ ẹ̀? Ọlámilékan ló máa send 50,000 naira sí mi. Bọ́dún sì lè fún mi níwọ̀ láyé Badmus. Láwọn. Má sọ bẹ́ẹ̀ mọ́ jàre. Bí ìwà ayé wá jìyà o, ayé kan tí mo wá yìí, mo máa fi jáyé kù. Ẹ ṣàwámà. Gbogbo gàásì ní ẹ̀fẹ̀ mi kéde. Ìwọ mú wíńdò ẹ̀ ó ti pa. Ọlọ́run á ṣe kí ní bá mi ṣí géètì. Tó bá pọ̀ obìnrin lọ fẹ́ fi ṣètùtù ọ̀la fún ẹ, wọ́n wá lọ sí family house yín, wọ́n wá lọ mú obìnrin kan bẹ̀. Tí ò bá nídìí obìnrin ìjẹkùn olú, kí ló ṣe fọ́fọ́ ẹ̀? Wọ́n mọ tèmi, ìwà tó bá lọ́wọ́ tèmi ló ń wù yìí. Èmi ò mọ bí tí wọ́n ti bá wà tí. Confidently o sọ fún ilé kí lọ mú gàrí. Ṣo fowó lẹ̀ ni mi dáná fún ẹ ni? Mo fẹ́ 5,000 náà right now. Ṣé oye tí àwọn ẹgbẹ́ fúyàwó wọn nìyẹn? Marriage is a scam. Ìdíni mo pé ojú rẹ ni mo wò tí mo fi mú ọ. Ogun rẹ̀, abẹnú gangan. Ẹnu ẹ̀dá. Àjọfọ́ ti ẹnu wọn àbí wọ́n lọ ṣe báyìí yá. Ó dé ní èmi dẹ̀ ti tú sílẹ̀. Ṣé mo yan iṣẹ́ fún wọn mi látọ̀run bí ìgbà ṣe máa kú? Nǹkan ọmọkùnrin ṣé ìmọ̀ ń dìde àbí kì í dìde rárá? Ó máa ń dìde bọ̀ kò kí ń délẹ̀ tán lọ́yọ̀. Olóògùn orí ti wọnú òlù wa yẹn. Sọ̀gbọ́n mọ̀dàkẹ́ ló kọ́. Mọ̀dàkẹ́ alágbára ń bára. Ẹ jẹ́ kí n bí yín. Látijọ́ ilẹ̀ tí ń tírìtì ẹni tán ní kí n wá tọ́jú. Tó bá dùn. Àbí kò ṣe é. Mọ̀dàkẹ́ lorúkọ mi. Ẹ dẹ̀ tún lè pè mí ní èlé alágbo, èlé ìjáyà fún gbogbo àrùn. Kí ni ìsìn ọkàn rẹ̀ tó sáà ń diwọ́ máa bẹ tó ń diwọ́ máa bẹ? Mẹ́wàá ń ṣe mí mo lùgbàdì obìnrin lè. Mo ṣe ń wò mí. Tí ọba kò ní sákárì mi, ó wù kọ́ gbẹ báyìí. Ó ti lè tó bẹ́ẹ̀. Títí nanú mo pátá. Kiri àgbà lélẹ́yìí. Kì í ṣe gèrè àgbà o, fólókọ̀ọ̀mù ni àti ilẹ̀ ló ti ṣe wọ́n o. Gèrè wọn jọ dàgbà bákan náà ni o. Ó ti mú kẹ́mọ̀! Ẹgbẹ̀ mi ọ̀! Wọ́n bá tẹ̀ jù! Wàlẹ̀ tọ́lọ̀ ń bẹ̀ lè fi ìyàwó sí mi nínú ẹ̀yìn jù. Làsíláwà ṣiṣẹ́ mọ́ láyé orí bẹ́ẹ̀dì ní tìmọ̀ tẹ́bọ́tì. Pọ́ńbélé ọmọ ọ̀tá ni mí bí n bá gbá ẹ wọ́n rò pé wọn kọ̀wọ́ bọ́lẹ̀ gbogbo àgbo tó ń pariwo tó ń búra àpò mọ̀ ń parẹ̀ wàhálà kò ní jẹ́ fún ọ. Ojú mi kì í jẹ́. mo fẹ́ dá òye ara ń bẹ tí mo fẹ́ dá. Ara ẹ má pa kádàrádà. Ara ẹ má pa kádàrádà. Ara ẹ má pa. Burakola, ẹ má tilẹ̀ kó kílẹ̀ fẹ́ ṣe Burakola ìjọ olómùfẹ́. Burakola yín yóò ní bàjẹ́ Burakola ìjọ olómùfẹ́ yìí. Burakola ìjọ Burakola ìjọ ìbùkún ṣòǹgbọ́ so níbẹ̀ ó wá ní pé a kì í mọ̀ gún mọ̀ tẹ̀ kí n ewúrà má lẹ mọ́ kámẹ́rà mi wá kó mẹ́ẹ̀ lọ síbi ọ̀dọ̀ gẹ́ẹ̀tì mo sọ fún ẹ pé ó ń rìn dé ààyè yẹn ọmọkùnrin yẹn kàn ká mọ́ ni bó ṣe bẹ̀rẹ̀ sí bó ṣe fipá
ọmọ wo ìbùkún ọmọ bíi tí ẹ mọ̀ pé ìbànújẹ́ ayé ò ní kí wọ́n kí ọmọbìnrin mọ́lẹ̀ láì jẹ́ pé òun ṣe bó ṣe fẹ́ rí ipò ẹ̀ ibẹ̀ yẹn jìnnà sáàrin ìgboro nígbà tó ka mọ́ ó kọ́kọ́ dì mú kẹ́yìn pariwo fìmílẹ̀. bùdá mi náà bùdá mi kí ló dé tẹ́ kúrò ní ìdò kí ló dé tẹ́ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kí ló dé tẹ́ ń wáṣẹ́ oníṣẹ́ káàkiri iṣẹ́ kápẹ́ńtà wà ń bẹ̀ o ẹ ṣe painting wà ń bẹ̀ o ẹ yàn láàyò ẹ wá lẹ fẹ́ ṣe fíìmù bùdá mi ṣé mo wí pé àwọn tó ń ṣe fíìmù yẹn wọn kì í sọ̀rọ̀ jù tó rán mọ̀ pé ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo táwọn bá sọ báyìí owó ńlá ni fáwọn àti pé owó gidi òun náà fi ń ṣe fíìmù irú ẹ̀yin yìí bẹ́ẹ̀ ṣe wá yìí amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ máa jẹ́ fáwọn tó rówó gidi tó fi ṣe fíìmù. bẹ́ẹ̀ni sọ̀hún ọ̀dẹ̀ ni ẹ́ Ìbùkún sórí ẹgbẹ́ àwọn onítìátà tó kọ́kọ́ dálẹ̀ ní 1974 náà dá ẹgbẹ́ yẹn lẹ̀ ní University of Ife náà ti kọ́ ẹgbẹ́ yẹn jọ ANTP náà ń pè wọ́n láyé bàbá wa Yubata Dédèjì Ògúndé ó sọ̀rọ̀ kan láàrin àwọn èèyàn ńjọ́ yẹn ìwọ mo bá sọ̀rọ̀ kó bá gbọ́ mo ń bẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ nígbà tó wà ní meeting bàbá Ògúndé wa sọ pé gbogbo àwọn onítìátà tó ti kọ́ṣẹ́ parí tí wọn ò tí ì lórúkọ kí wọ́n padà sábẹ́ àwọn ọ̀gá tó ti lórúkọ bàbá rẹ̀ yìí wù mí of blessed memory bàbá àwọn múkà lásùn rẹ̀ wáìdì rẹ̀ mọ́fì rẹ̀ bàbá wọn wá dìde ó wá dìde mò ń sọ̀rọ̀ fún ẹ òun sọjọ́ ọ̀la mi bó ṣe sọjọ́ ọ̀la mi yẹn ò dá náà kí ló ń ṣe ẹ̀ náà ara ilé èèyàn ni ò kí ń believe nù yàn why you talking like that I'm telling you my story my beautiful story jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ bàbá rẹ̀ wá dìde ó ní excuse me bàbá Ògúndé àwọn àníkọ́ sọ̀rọ̀ bàbá tó bí àwọn múkà àwọn lásùn ni o ó wá ní bàbá a kì í lórúkọ ká tó lórúkọ ṣé ọmọ túmọ̀ ọ̀rọ̀ yẹn léyìí tó túmọ̀ sí pé àwọn onítìátà bíi tèmi tí wọn ò tí ì mọ̀ lénìí wọn ò mọ̀ mí nítorí pé mi ò tí ì lórúkọ lénìí nìyẹn tí mo bá ti lórúkọ náà máa bẹ̀rẹ̀ sí í máa mọ̀ mí bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣẹlẹ̀ sáwọn onítìátà ara àwọn onítìátà tó sọ fún jọ yẹn pé kó padà sábẹ́ ọ̀gá kan Ajílẹ̀yẹ ọ̀gá wa Ajílẹ̀yẹ l'Óṣogbo ó wà nínú àwọn tí wọ́n ní kó padà sábẹ́ ọ̀gá ńgbà yẹn tó bá ṣe pé Ajílẹ̀yẹ ó padà sábẹ́ ọ̀gá wọn ò jẹ́ kó dọ̀gá rẹ̀ ni gbogbo àwọn eré tó ṣe pẹ̀lú àwọn ìyá mi lẹ́kọ̀ọ́ yẹn ṣó máa ṣe. Why don't you believe in me at least for little you're my sister. ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ lọ nígbà tí kámẹ́rà yẹn wá dé ibi ojú gẹ̀ yẹn ọmọkùnrin yẹn ti ṣe gbogbo aburú tó fẹ́ ṣe sí gẹ̀ yẹn tán ó ti ya aṣọ ẹ̀ bí kámẹ́rà yẹn ṣe dójú gẹ̀ yẹn kàn ní Ọlọ́run Ẹlẹ́dà kí ni nǹkan tí mo ṣe fún ẹ tọrọ mi fi rí báyìí. tó fi jẹ́ pé irú èmi ló ṣe yìí fún ṣebí ẹsẹ̀ kẹ̀kẹ́ jáde gan kó mú yàn mú mọ́ ọ̀dà mi. She doesn't believe in me. No, nobody believe in me. Oh, nobody, no. She's my sister. She doesn't even believe in me. God when?
Tani. Kó lè yan burúkú mà ní ẹ o. Ó mà ní rọrùn ọmọ ẹwà yìí o. Tí mo ṣe nǹkan tó dé ta ni kó wá wò òun. Ìwọ tí o kéré pé ànáwó lọ́wọ́ ìwọ á máa búrò mi ọ̀rẹ́ ìpẹ̀tọ́ kó á bèrè owó lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ ń pariwo jọ kí lójú òrìrí. Just tell me kí ni ojú òrìrí. Mi ṣe ní pariwo tó ní kí mo yí pariwo lé kankan wá àdúgbò kí wọ́n gbọ́ pátá sílẹ̀ fi jóná. Ó fẹ́ sin àbúrò ẹ̀ mọ níwọ̀n torí tọ́ lọ́run fẹ́ sin ẹ̀ mọ níwọ̀n o because one mò ń náwó fún yín jọ kí ni gbẹ̀ǹtẹ̀ mi. Just shut up kò gbẹ́nu ẹ̀ sọ̀hún tí wàá ṣe kan tó ta ní kó wọ̀ òun ní irú ẹ̀ ìwà onílẹ̀-èdè wà lè pa àbúrò ti tèmi. Jọ́tún ọlọ́jẹ́ kìí fẹ́ ọkàn yé ẹ tó bá lọ láti sìn lọ bá àwọn ọlọ́pàá bá àwọn lawyers tó wà ládùúgbò yìí gbogbo àbíká yìí gbogbo ọlọ́pàá tó wà mí tèmi ló ń ṣe o tó bá believe pé o lè go and extend babe kọ́tàbù rẹ rí wọ́n gan máa rí o. Ọlọ́run á fi yẹ jẹ́ Ọlọ́run á fi yẹ jẹ́ mi wọ́n dàgídí dọ́rọ̀ àgbà òṣì yìí ọkọ̀ náà kọ̀ gà kò ní iye. Jáde kúrò nílé mi. Ìyá máa jẹ mí o. Jáde kúrò nílé mi. Kò ní dá fún ẹ wọ́n jẹ́ kó ní títí ẹ níwájú ìwọ lórí burúkú ẹ̀ ṣí ragun má ní iye yìí ayé ò ní dá olórí burúkú òṣì. Tẹ́mi náwó àkáǹtì wo ni kí n kọ yẹn sí. Ó bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ kó padà kókó wálé èmi mo ti ṣe nìyẹn o kọ́lá. Ojú àwọn pé o. Ẹsẹ̀ àpẹẹlẹ. Ojú àwọn pé o. Ẹsẹ̀ pẹ̀lẹ́. Ojú àwọn pé o. Ẹsẹ̀ pẹ̀lẹ́. Torí àwọn odò ni mo ṣe pé pàdé yìí. Mo ti bá sọ ní kọ̀ọ̀kan, mo ti bá sọ ní gbangba. Ṣùgbọ́n tó ń sọ fún mi ni wípé tá bá pọ̀ jù báyìí lọ, òun á dá mi lóhùn. Nípa ọ̀rọ̀ owó tá a dá sí lọ́wọ́ ni. Gbogbo wa níbí la mọ ìdí pàtàkì tá a fi ń rí owó ìjọ. A ní tá a fojú sùn ká tó dáwó sí lọ́wọ́. Àsìkò ti tó báyìí náà tá a fẹ́ lówó. Mo ti báwó dùn sọ ó sì ní bàbá pọ̀ jù báyìí lọ òun ó sọ torí rẹ̀ náà mo ṣe ní ọ̀yà kó wá sọ lójú gbogbo wa báyìí owó ẹgbẹ́ dáadáa òun dà. Awọ́dùn ọ̀rọ̀ ni wọ́n náà gbọ́ wọn ẹnu oníkànlá àti gbọ́pọ̀n bó ló jẹ́. Bí kí ni ṣe jẹ́ kò sọ nǹkan kan ó kàn sáà àwọn àlàyé kan fún yín ni kò tí ì sọ̀rọ̀ kí ló wí. n tí mo sọ lẹ́yìn kọ́. ní kò tí ì sọ̀rọ̀ gbogbo ìtọ́sọ̀dà lẹ́yìn kọ́ eléyìí sọ̀rọ̀. ṣé ọ̀rọ̀ owó ní sọ ni ìbówó ẹgbẹ́ ni owó wà ń bí owó wà ńgbẹ̀ ní kí mọ́ kó kiri ẹ bá ní ká kó pamọ́ ni owó wà ń bí owó wà. òun náà ní wí ṣé wọn náà mọ̀ pé owó yà ń dá pamọ́ láti fi ṣe nǹkan kan ni nǹkan tá a sì fẹ́ fi ṣe àsìkò ti tó tá a fẹ́ lò báyìí kó o gbowó jáde kárí fi ṣe ní tá a fẹ́ fi ṣe náà. ẹ mọ̀ bínú ẹ mọ̀ pé ó yẹ kó mọ̀ sọ ní ọkàn àyà gbogbo wa pé a ti lè rówó ń gbà báyìí. èé ṣe. bẹ́ẹ̀ bá rí tàgìrì sáwọ́ léwu ni. rárá. ẹ dákun Awóyínká ń kọ́ ṣé láì jẹ́ pé àrí Awóyínká ẹ lè rówó gbà jáde ni. Awódùn mọ́ fi nù wá o gbogbo wa pátá la mọ̀ jẹ gbogbo wa pátápátá la mọ̀ pé nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ lọ fowó sí báǹkì àwọn mẹ́ta ni signatory tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò bá sì pé téèyàn méjì bá ti wà any two to sign wọ́n lè gbowó jáde kí ló wá ń gbìyànjú àti sọ fún wa. ìyá graduate any two to sign one off àbí. ṣé nígbà tájọ ń ṣàdéhùn tájọ ń dámọ̀ràn wípé èèyàn mẹ́ta ní ọ̀tọ̀ bọ̀wé ká tó máa fowó pamọ́ ká tó lọ gbowó ẹ wá níta Awóyínká bò ní ìsìn èèyàn mẹ́ta ni wọ́n lọ gbọ́dọ̀ sign ní báǹkì kó tó gbowó ẹ wá ní two to sign wọ́n sí one off ní káfíńsì ọ̀kan yókù sí. èmi ọmọ ibi tó ti rí yín o ntẹ́mi sámọ̀ ní pẹ́yàn méjì ló lè sign. ẹ dákun ntẹ́mi má bàjẹ́ ẹ má jẹ́ àfọ̀rọ̀ ìgò ọ̀rọ̀ yóò fàjà rárá àìdàgbà ń tá a mọ̀ ara sẹ́kọ̀nà tí ọmọ gbúngbún bẹ ṣe gbogbo wà àbówó òsì ni. owó ń bẹ ibi tó wà. ẹ̀kọ́ sì kú o ẹ̀kọ́ rádaràdá tọ̀hún kí ni à ń dààmú ọpọlọ yín rí èèyàn bí àròbó lẹ́rò pójókòó tì í ni àwọn mà ti dáwó rọ̀lẹ́ tí irú ẹ̀yin ìsámọ̀dé yìí tẹ̀ ń fẹsẹ̀ kọ́lẹ̀ níwájú àwo kí ni à ń ṣe yín rí. ẹ já ná sùúrù sí o ẹ já ojú yín lẹ sí wa. ojú mi ò ṣe nílé ọ̀rọ̀ owó rẹ̀. ẹ wo bí ẹ sì mẹ́rẹ̀ o ẹ má mọ̀ já mọ̀ fojú downgrade ara wa o. èmi ò kọjá o. ó gbọ́dún mo gbé ń sakí kọ̀ọ̀kan tẹ wé níní o ọgbọ̀n oṣù ó ní mo lò ń jẹ̀bú kọ̀ọ̀kan tẹ pé o bẹ́ẹ̀ ọba torí oògùn lọ ó lè mọ ẹ̀yà àtàrí lásán. agbórinú ọkọ̀ jáde rẹ o. lórí abẹ́fẹ́ borí gbégbò. àwọn wo. tí yóò ta. ọ̀tá ni ọ̀tá ni àwọn tani àwọn tani
kí ló fi mi ṣe. ẹ gbà mí. ọ̀rẹ́ náà nu. ọ̀fọ̀ ọba wọlé tí. ó fi yàpá nu. ó jẹ́ ìgbàjọ́ ọ̀fẹ́. ó fi yàpá nu. ìgbàjọ́ ọ̀fẹ́. agbórínú lónìí. kórì bẹ́ẹ̀. kórì bẹ́ẹ̀. òsàlẹ̀ mi ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ jígìrì ẹ má sùn ẹ dìde sókè ẹ̀yin ọ̀pá alẹ́ mi méjèèjì ọ̀pá lóògùn òsì ọ̀pá awakọ̀gùn ọ̀pá ọ̀ràn míyàn ẹ dìde sókè ẹ dìde sókè ẹ gbéra sókè mo fẹ́ lọ torí awórínú ojojú mẹ́ran ẹ dìde sókè kókó dìde èrùwà dìde kálẹ́lẹ́ yìí. hello mọ̀ ń gbọ́ kí ni tó ṣẹlẹ̀ mọ̀ pè mí báyìí a ní ọmọ ìpè mí rárá mò ń bínú lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ ń bínú ojú àwo lẹ́bọ̀ mọ̀ pè mí rárá ó rí ìdà tí ń bẹ lọ́wọ́ mi kò ní wọ àkọ́ láì mọ̀ ẹ̀jẹ̀ mọ̀ pè mí pé ń gbádà ń gbà mí mò ń bínú lọ́wọ́ àgbẹ̀lùjì o kí ni. àwòjù wọn. mo ń dáhùn. kí ló dé tó ṣe báwọn. báwo. bó ṣe ń lọ ni mò ń tẹ̀lé ọ mo ń pè ọ ní gbèjègbèjọ ó ti ẹ̀wẹ̀yìn wò ó ṣe bí ẹni pé bóyá o ti ẹ̀lẹ́yìn kankan lẹ́yìn. kí ló dé. wẹ̀yìn wò fún kíni. èèyàn wà gbé aṣọ lára mi láàrin ọjà ṣé ìwà fẹ́ mọ daṣọ bò mí lábẹ́lé ni. mọ̀jà rò báwọn. ṣebí àwa ara wa láàrin ara wa ni bíyàn bá ní gbólóhùn aṣọ báwọn àyànjú rẹ̀ náà ni. yanjú kíni. àyànjú rẹ̀ ni. yanjú kíni. ẹ wo ẹ jẹ́ ká ná sùúrù sí ti ń bẹ. sùúrù wo agbódù irú sùúrù wo lèmi fẹ́ ní. ọ̀dà jẹ́ ká gbà pé ọ̀sàṣìṣe ni àṣìṣe kọ̀sẹ́ni tó kọjá àṣìṣe. àṣìṣe òmu kórè ìbẹ́ ẹnu ọkọ̀ àṣìṣe òmu kórè ìbẹ́ odò kí ni tó wí etí mi mọ̀ ni. etí mi. mọ̀ sí bí bọ́ọ̀ ṣe tó mọ̀ bínú. kò ní gbá mi mọ́. jẹ́ ká gbà pé èṣù ni. èṣù ti wà èṣù ń bẹ lẹ́lẹ̀ tó jókòó báyìí ń jẹun lọ́wọ́ báyìí èṣù wà. ìwọ ti gbèsù lálejò ni. kí ni tó ń sọ tó jókòó tọ́ náà sẹ́ tẹ́sù wà. bí o sọ pé ẹ̀wùjà rẹ ti ya ni. kí ni jẹ́ bẹ́ẹ̀ ó yá tì ẹ̀wùjà mi ò yá rárá kódà mo tún ṣẹ̀ṣẹ̀ wá rán wọn mi bíi mẹ́jọ tí n bá lò kan lónìí wọn lò kan lọ́la ara ń bára ni. eléyìí tó túmọ̀ sí pé a lè mọ̀ pé ọlẹ́lẹ́wùjà. èmi kankan mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wùjà kankan àdẹ́rọ. wo ẹni tí ọ̀rọ̀ sanu ọ̀rọ̀ yìí o má forí kó o bọ́yìn. má gbọ́ sani mo wòran kí nǹkan bàjẹ́ àyàn. àgbélùjì o ibi tó o bá wà mọ́ fẹ́ ọ jẹ́ mi wérewére. awojú wọn. ọjọ́ jẹ́ mi ọjọ́ bọ́tà. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mójútó ọ̀rọ̀ mi nítorí pé tó bá máa bá gàn wọn á ní yóò kákùnrún tó máa bú òbúrẹ́wà wọn á sọ pé ẹ̀rí bó ṣe dàbí àjẹ́ tó máa bẹ́ni tí ò lówó lọ́wọ́ wọn á ní ẹ̀rí bó ṣe tálákà bí èkúté church bàbá ẹ ṣàánú mi ẹ jẹ́ náwó lọ́wọ́ ẹ má ẹ káráyè bú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ó sì lówó àṣẹ ó lówó àṣẹ torí gbá àwọn táwọn ní í ṣe orí gbé tó rí òun kò ní yàkára rẹ̀ láìkú léyìí tó túmọ̀ sí wípé ẹni tí ó joyin inú àpáta kò gbọ́dọ̀ wọ ẹnu àké o tówó bá wá wà nínú ìfun ẹkùn lọ́hùn ẹni tó fẹ́ lówó ọyọ ò ní kó o léyìí tó túmọ̀ sí wípé tó o bá lè ṣe gbogbo ohun tá a ṣe tó o dúró déédéé ká tó dọ́dọ̀ ajé oníṣọ̀ òbòjì ògógó níṣọ̀ ó lówó owó yálé ló kọ̀ rẹ̀ ọmọ jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. jẹ́ bàbá kílégùn mi ṣe tí ó pààrọ̀ jù kí owó kúrò níkùn ẹkùn kó bọ́ sínú erinmi lókun ọmọ àbìdúró kùkùn èmi ṣetán láti ṣe nǹkan tẹ́ ní kì í ṣe bàbá má ṣe pátápátá.
ọ̀kárí ọmọ akínní ọmọ akínní jáde lẹ́nu rẹ̀ ó sì lówó dọ́dún lẹ́jọ́. ìyá bá pọ̀ lápọ̀jù ó lè mú ní ṣíwá. ẹ jọ̀ọ́ sá ìrànlọ́wọ́ yín náà ni mo bá wá sá Akínlábí lórúkọ mi ìrànlọ́wọ́ yín ni mo dẹ̀ ń wá sá eléré orí ìtàgé àti sinimá ni mí. Oníṣíátà. Bẹ́ẹ̀ni tíátà sá. Eégún orí mọ́tò. Bàbá láyé àwọn ọ̀gá wa ni ó wà lè gun orí mọ́tò. Ẹ̀sìn ó ti kẹnu jù bẹ́ẹ̀ yẹn lọ sá. Yes sá. Bàbá ṣẹ́rí bẹ́ẹ̀ ṣé wò mí sá. Akíkanjú oní tíátà ni mi, Ọlọ́run fún mi lẹ́bùn mo lè kọ tán mo ti ní àwọn tán púpọ̀ tí mo kọ tí mo fẹ́ gbé sí sinimá ṣùgbọ́n kò sówó lọ́wọ́ mi. Kí a ló le tó bá èló ni a fi ń ṣe fíìmù yín tí ń kó ara owó. Bàbá owó tá a fi máa ń ṣe fíìmù àwọn tán ti ń rí ṣe owó yẹn pọ̀ sá. Ṣe rí àwọn irinṣẹ́ tá a máa ń lò kámẹ́rà iná nǹkan tá a máa ń tàn gbohùngbohùn àwọn nǹkan yẹn sá. Tí wọ́n bá fẹ́ ya irinṣẹ́ yẹn fún bíi 20 àbọ̀gbọ̀n ọjọ́ tá a fi máa ń ṣe fíìmù èèyàn lè ní tó 30 million sá. 30 million. Owó tó tó wá. Bẹ́ẹ̀ ni sá. Ẹ ti tọ̀lá jùbọ̀ nù. Bàbá bó ṣe rí ń sìn ní ẹ̀ sá èèyàn ò tí wàá mọ owó àwọn tí wọ́n lo irinṣẹ́ yẹn àbí àwọn actor àwọn òṣèré tá a máa kó síbẹ̀ gọ́gọ́. Bàbá ẹ ṣàánú mi kí n má bàa wá fi ara nú kú ló jẹ́ kí n tọ̀ yín wá sá. Àwúrẹ́ owó ni wọ́n ṣe fún ọ. Ẹ sá. Àwúrẹ́ owó ni wọ́n ṣe fún ọ tó rò owó bí olè. Yẹ sá. Ṣùgbọ́n tó o bá ti ṣe tán tọkàn rẹ ti kì í tó ṣe tán àti ṣe ni o. Bàbá lórí kí n má fara àánú kú kò sí nǹkan tí mi ò lè ṣe. O ti lówó. Yes sá ẹ ṣeun sá ẹ ṣe bàbá ẹ ṣeun gan sá. mo sì ní wọn pátágbára mi mọ mo sì jẹ kámi rẹ oyọ lára rẹ. Yes sá ẹ ṣeun gan sá. Délé o ní láti change wa o mọ́ mi complain pa ẹ̀ wàá lọ látàárọ̀ wàá dé lálẹ́ ìjọ mi wọ́n tẹ̀lé òní sunlé wọ́n ló tún máa lọ for like a week kí ló dé kí ló ń ṣe ẹ́. Nǹkan tó ṣe pé night náà máa ń ṣe níbi iṣẹ́ ni so àmọ́ a ṣe dilẹ̀ mọ́ kejì ni. Night ibi iṣẹ́ bẹ́ẹ̀ so jẹ́ kó yé mọ́ mi pé ẹ̀ ṣe night ibi iṣẹ́. Mi kì í sọ fún ẹ pé mọ́mí wa ní. O need láti jẹ́ kán mọ̀ wọ́n gbọ́dọ̀ mọ movement yẹn o sì kéré sí nǹkan yẹn náà èmi gan sí mo lè mi gbọ́dọ̀ jáde kí n má padà sílé kí n á pè mo kàn jáde tó pé mo ẹ ká sọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ jọ̀ọ́ sá wèrè obìnrin tó máa ń rìn ládùúgbò yìí ni mo ń wá tàbí ẹni wèrè obìnrin. ẹ jọ̀ọ́ ẹ má bínú question dáadáa olè bèlè omi ẹ má bínú. ṣé wọ́n fi wáṣọ wèrè ni. no mi nì bẹ́ẹ̀ ẹ má bínú nǹkan tí mo sọ ni pé mo ń wá wèrè kó ṣàtijọ́ obìnrin. ok ẹ wá lọ. kò ní eléyìí ò dáa tó. Kí ni ò dáa tó? Ó dá mi kí ni ò dáa tó? Kí ni ò dáa tó nítorí Ọlọ́run? Mo ti ń ṣoyín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó dá mi nǹkan kan ń ṣe yín. Ọkàn yín ò balẹ̀. Kí ló ń ṣe yín? Bọ́dá mi ṣe lẹ́ ń gbọ́ ṣìgàṣìgà bí ẹni tí nǹkan ń ṣe. Ìbùkún kí ni mo sọ fún ẹ pé ó ń ṣe mí? Nǹkan kan ń ṣe mí. Bọ́dá mi nǹkan kan ń ṣe yín. Ẹ ti ń dá rẹ́rìn, ẹ ti ń dá sọ yàtọ̀ síṣẹ́ tí mo mọ̀ tẹ́ ẹ̀ ṣe. Ó ti wá pọ̀ jù ó ti wà beyond. Bọ́dá mi kan ṣe yẹn bí mi nìkan lè bá sọ̀rọ̀. Ìbùkún ṣe nǹkan ṣe ẹ ni mo ní nǹkan kan ò ṣe mí iṣẹ́ tí ń dùn ẹ ni. Bọ́dá mi ṣé mo pé tí irun bá ti ń kún táṣọ ti ń fàya èròjà wèrè ń pé bọ́ màá rè é. Ìbùkún ló ń pè wèrè. Ìbùkún. Mi náà pé wèrè mi pé wèrè. Ìfẹ́ náà mi ni mi pé wèrè. Tó bá ní kọ́kọ́ sọ tó bá lọ́rọ̀ gidi sọ kó jáde kó get out. Ẹ mọ̀ kàn ṣe yín ẹ mọ̀ pé kò. Get out. Orí mi ò dákun sáré o. Nǹkan ń ṣe mí o. Ṣé mi o? Ilé yóò dà tó. Ilé yóò dà tó.
rí mi má ṣe gbà ó. Onílẹ̀mọ̀ kábẹ́. Onílẹ̀mọ̀ kí àgò. Attention! Salute! Gbàgbàgbà! All's right! My son! Gbàgùn! Electric! Attention! What do you want me? I'm on chance and teacher tell me. Johnny. But I'm on Johnny. Agamokilo. Tala wanu leye. Hello, is anybody home? Jẹ́ kí n bẹ́gbẹ́ pé o kí n lọ́la. Ẹ̀yin àgbà ìmùlẹ̀ òṣìṣẹ́ ọwọ́ ni ò ṣe é ṣe o àmọ́ tọ́wọ́ bá wà ní gàgà kan ló ń dìtà yín nípa ọ̀rọ̀ àwọn awo méjèèjì tó ń jà mo ti torí ẹ̀ pé ọ̀rọ̀ yìí ti ń kẹjú o ó ti ń di nǹkan tó jẹ́ pé agbára wa ò ní ká mọ́ tó bá yá kí lẹ rò pa lè ṣe. Olúwo mi àsápẹ́ ọ̀la. àwọn oúnjẹ. tí ò jẹ́ kàtà tí ń béèrè omi bá a bá wí tẹnu ìbáya awódùn lọ dáadáa tí fewúro dá làṣà olódà gbogbo wàhálà ilẹ̀ torí bọ́ bá jẹ́ pásìkò tá a béèrè owó ẹgbẹ́ tó rówó kó lẹ̀ ń gbà náà ọ̀rọ̀ onídọ̀ọ́kan mẹ́ta báyìí kò ní di tí àgbà wo méjì ran rí mọ́ra wọn ó ti wá kẹjú délẹ̀ báyìí ṣé wàá rọ́jú tèmi fi wò rèé o tá a bá tètè tí kékeré pẹ̀ka àrókò tọ́bẹ̀ ìdàgbà máa lọ́tán yọ gbẹ̀bọ̀ torí ọ̀rọ̀ táwọn ará ń wọ̀n kékeré yìí tó bá kẹjú tán apá wa ò ní ká mọ́ o tó túmọ̀ sí pé ká tètè wá nǹkan ṣe sí. ìyá ń dé àgbà ẹ dákun kò yẹ kí n sọ̀rọ̀ kò yẹ kí n wí nǹkan kan àmọ́ bígbà tí èèyàn bá ríyàn ní kàkété èèyàn tọ́ bọ̀yàn lẹ́nu wípé kí lọ́lọ́ wí ò wí ńlọrọ̀ yín ṣe jẹ́ lọ́dún iwájú mi ẹ dákun kí ni tèmi tẹ́ ń mú tẹ́ ń pè mí lọ dáadáa ẹ kí ló dé tẹ́ sọ pé èmi lọ dáadáa tó ewúro ti ń dà lásà àwọn méjì jà láàrin ara wọn èmi ọmọdé ń síra wọn ní láì ságbò ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn sì dìjà ó dìjà nánu. ṣùgbọ́n wọ̀ lè kó ẹ dá. àbí èmi lè kó ẹ dá olúwo. ẹ̀ka níwò náwó tá a dájọ́ sí ọ lọ́wọ́ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ òun ò ní ṣẹlẹ̀. àbí tó bá jẹ́ pé tó ṣẹlẹ̀ sí mi náà kò ṣẹlẹ̀ èmi náà ò ní yọ mi náà ní náà àti pé ká lówó òun wà lẹ̀ ni n kò lẹ̀. àwòdùn kò yẹ kó o tún máa gbónu jetejete a ní ẹ̀jẹ̀ kúrú kọ́ tán o tún gbọ́n wẹ̀dà sínú àwo. ó dá ẹyẹ náà di ẹgbàá. ṣé ń tọ́ da ló ṣe ni. a ní ẹbomi paná kò jù bẹ́ẹ̀ lọ. ìwọ lọ dárúgúdù yìí lẹ̀ ìwọ lọ dálẹ̀ tó ti yọ. ọ̀dà kò burú. àjẹbí mọ́mọ́ ni ọtí kókó jàlù yọ̀dà fún gbogbo ẹ̀yin àgbààgbà àmúlẹ̀ níbo ni ká gbé ka. ẹ wo ìyá wa kò sí ṣe kò ṣàìṣe olúwo ló ní èkó àwọn náà lọ́bẹ̀ lẹ́yìn àjàgùnmọ̀lẹ̀ olúwo òde ọ̀run olúwo táwa mọ̀ rẹ̀ àwọn náà ni wọ́n pe ọ̀tún tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n pe òsì náà tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá kó gbogbo wa pọ̀ ojú àwọ̀ wà pé. ẹ sáà dákun ẹ bá ń bẹ̀ yá ń di àgbà ẹ yọ ọ̀dàdà kò lọ́rọ̀ mi ẹ má dájú sọ pé àwọn ọdún yóò tún dá mi ilẹ̀ ogún rẹ̀ dákan kò tí ì tán ìyẹn ògùn dá méjì. ibò ọjà o ẹ má dàbà kan lójú yóò fẹ́ tí dáfìlà dúró kò pé má bàjẹ́ o ó fẹ́ tí dáfìlà dúró kò pé má bàjẹ́ o. ìgbàgbọ́rù àbámọ̀ pé lọ́dọ̀ lóde awáwí ò wá fẹjú fò ó ń fẹ́ fò. At least in the United States of America, I was the first born of the states. Yes, I was. As a matter of this. Tell you, Mara. Tell you, Mara. Koliwo wabi. I mean, John,
èkó bíríkì orí èlé àgọ́yà ìdákùn mi nógbó àgọ́. ewúrẹ́ ti jákùn ọ̀tàdí àgùntàn ṣe wà ara wà jákùn pátápátá lajá lámì ìfàyànnádé ọmọkùnrin àgẹ́rẹ́ ọ̀rọ̀ sọ́bọ̀rọ̀ ọmọkùnrin àwòdì orí búkú àgbọ̀gùn tí sọmọkùnrin ọlọ́fin nítorí awórínú ẹ̀yin tó nílé ayé o ẹ̀yin tó nílé ayé o ọgbọ́n rẹ̀ ọgbọ́dọ̀ ká mi torí fàyànná ni mi ọmọkùnrin àgẹ́rẹ́ mọ́dọ̀rọ̀ sọ́bọ̀rọ̀ ń wọ́n gbọ́dọ̀ tẹ́gbùrọ̀ bọ̀rọ̀ ìkúnnukú lẹ́yẹ ojú gbé torí awórínú àkàlàmọ̀gbọ̀mọdé ọyẹ ẹ̀dọ̀fẹ̀ dàríwò kọ́mọ darí awórínú lọ sọ́run ó di dàríwò tó bá pẹ̀rí mi láàárọ̀ dàríwò darí awórínú lọ́run dàríwò tó bá pẹ̀rí mi lọ́sàn ẹ̀yin dàríwò ẹ bá ń darí rẹ̀ lọ́run alákejì dàríwò èyí tí mo wí lẹ́nìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ torí tí mo lè tí mo rí tí mo lálámọ̀ màmọ̀ tọwọ́ tẹsẹ̀ ní kẹlẹ̀bẹ́ mọ́ gànà èyí tí mo wí yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ tẹ̀rẹ̀kẹsẹ̀ ní ìṣẹ̀lẹ̀ òjò òwú afẹ́fẹ́ kan ò ní fẹ́ kọ́mọ́ kan gé oko lára èyí tí mo ṣe ìkórè kan lára gbogbo ohun táfẹ́fẹ́ bá ṣe ní bọ́jọ́ láàmú mo darí afẹ́fẹ́ mo darí iná mo ò ní bá ná sọ̀rọ̀ kí náà má gbọ́ àṣẹ Ẹlẹ́dùmarè ní èyí tí mo wí kórí bẹ́ẹ̀. àmì ẹsẹ òun dúpẹ́ ẹsẹ òun inú mọlẹ ẹsẹ òun. Awórínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù pẹ̀lẹ́ o sórí bí aláàrẹ ò bá fi ẹ̀sọ̀ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àfàìmọ̀ kó má padà délẹ́bi o àbí kí la fẹ́ gbà nu gbogbo ọ̀rọ̀ yìí. kò sí nǹkan kan. bàbá jà kan tá a ní òní tán níbo la fẹ́ jà míì. kí ni irun túmọ̀ sí ó túmọ̀ sí pé ẹ̀yin méjèèjì máa ń pa nǹkan tí ń ṣẹlẹ̀ gangan àbí bẹ́ẹ̀ kọ́. bíi ti báwo àwa bá fàtúnṣe ni. àbí. kí ni ọmọ bàjẹ́ tó ti bàjẹ́ tán tí wọ́n ti tẹ́jú ẹ̀ mọ́lẹ̀ ǹlẹ̀ wá fún dájúdájú ẹ̀yin méjèèjì máa ń pa nǹkan tí ń ṣẹlẹ̀ gangan ni. àwa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo èmi fúnra mi o aléràwọ̀ sun alékúnnúgbàwọ̀ bó ọyẹ mi ò lè fàfà wọ̀dọ̀ lémi fúnra mi o tí awójú wọn tí ọba sọ fáwọdùn kókówó ẹgbẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ jáde èṣù ò tí ì mú mi kò mú po ẹ̀jẹ̀ ló fẹ́ mu. ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi nígbà tí èsè pa ìpara yín lọ́mọ. àbí. ó jù bá ń lọ. Awórínú ẹ jẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ á tẹ ẹ̀gbọ́n wípé wọ́n lè ti ń safá síra yín kí ló dé kí ló lè tó bá rùn. àbí o. èmi tára nǹkan kò é sá nǹkan kan tó bá ti sàní yóò ti dọ́dọ̀ mi bí bá sì ti rí afẹ́fẹ́ rẹ̀ ń mọ bí n ó ṣe gbómi pàdé ẹ̀ lọ́nà bó bá sì ti ń sà ó lè má ti ìdọ́dọ̀ mi àmọ́ tí n bá fọwọ́ borí èṣù ẹ kànú rẹ̀ àánú rẹ̀ ó ṣe yín tí ẹ ọ́ ta yóò ṣòfò dànù. lórí kíni. ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn rí o èèyàn mọ tí ó parí rẹ̀ ó ní gbogbo ariwo ìtawà ń pa yìí o. ṣé nǹkan kan náà lẹ ìtẹnumọ́ ẹ tí ì ṣetán ilé. ìyá èso èso alátúnṣe. iṣu dàgídàgí ṣáájú nàmúnàmú tẹ̀lé lẹ́yìn ẹ tí ì mọ irú ikú tẹ́ fẹ́ kú èmi ni wọ́n bá ti yín jẹ bí n bá sì tún bá ti yín jẹ tán ìsìnkú yín ò ní ṣoríire tí yín ọ̀tá. Quero brad méjì quero kó bá mi quero brad méjì coque méjì brad méjì quero brad méjì quero
kẹ́rù búrẹ́dì méjì kẹ́rù kẹ́rù búrẹ́dì méjì kóòkì méjì búrẹ́dì méjì kóòkì méjì búrẹ́dì méjì kóòkì méjì búrẹ́dì méjì kẹ́rù. Ọ̀gá, ẹ ti ti lọ. Àmúlò tọ́jú ewékẹ́ ti rí wèrè kan. Jùmọ̀kẹ́, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ṣé nǹkan tó yẹ kó máa sọ fún mi ló ń sọ lẹ́nu yìí? Ṣé wèrè dùn rí ni? Mo ń bi ẹni o. Ṣé wèrè tó wẹ̀ ṣó dùn rí? Akẹ́rìmọ́ oríṣiríṣi wèrè ló wà níta ń bẹ̀ yẹn. Wèrè tútù wà, wèrè gbígbẹ wà. Ọlọ́mọ yẹn kí n lọ kó sọ́wọ́ wèrè tútù ní. Nǹkan tá à ń sọ yìí kò mí ló máa ṣẹlẹ̀. Gbọ́dọ̀ sọ wí kẹ́ wà kẹ́fù ni. Ṣó wá jẹ́ kó máa já mi láyà ní bóyá kó máa kì mí láyà kó sọ pé màá lọ rẹ̀ màá bọ̀ rẹ̀ kó máa ṣàdúrà fún mi. Ṣó ti gbọ́? Ó dá Olúwa máa sìn yín lọ. Àmín. Àǹtí mi ẹ máa rọra àǹtí mi. Ilé ta lárùn kọ́, ta ló lè kọ́? Igi ta lárùn ògbìn, kò má sẹ́ni tó lè borí. Sọ́ọ̀jà rẹ̀ kí ló ń ṣẹ́nu ilé mi? Ó sí wíná. Ó ti sí èrè. Nínú ilé tí mo kọ́. Ó ti já wèrè mọ́tìlẹ̀. Tí mo rọkọ̀ síbẹ̀. Nínú ilé mi. Ìwọ pẹ̀lú ta ni? Ilé tọkọ mi kọ́kọ́ tó kú in the 1960. Ọkọ ẹ. Èmi lọ́kọ èmi mo nílé. Ìwọ. Ó ti kú nù. Èmi ló nílé èmi lọ́kọ. Ó ti kú ó ti dọ́rùn bọ̀ ni. Mo ti kú mo ti padà wáyé. Kí ló wá ṣe láyé? Ojogun lé fún mi o tún máa sọ pé wáyé. Mo fẹ́ gba lé mi padà. Ó síwí. Ó yá mo ní ẹ kó kó jáde. Níbo? Nílé mi. Ó ti síwí. Kó jáde lé mi. Wọ́n bí ẹ̀dá. Kó jáde lé mi. Wọ́n bí ẹ̀dá. Ó máa kó jáde. Wọ́n bí ẹ̀dá. Kó jáde. Nílẹ̀ ta ni? Ó jáde lé mi. Wèrè. Wèrè ni ẹ. Kó jáde. Ó lè wọlé. Mo ti kárù ẹ síta ń bẹ̀ yẹn. Mo ti kárù ẹ lọ. Wà á lọ lẹ́yìn. Wà á lọ lẹ́yìn. Mo ti lé ẹ. Mo ti kọ̀ ẹ́. Mi ò fẹ́ ẹ mọ́. Mi ò lè fẹ́ ẹ mọ́. Mi ò fẹ́ ẹ mọ́. Kó lọ. Ará àdúgbò mo ti lé ọ. Èmi tó ti kọ̀ ọ́. Mo ti lé kó máa lọ. Àbí kí lolúwo mi wí yìí? Olúwo kí ni tẹ́ ń sọ yìí? Bàbá, igi súnmọ́ kí lọ̀bọ fi ń yọ. Bí bẹ́ẹ̀ kọ́, èmi sáwórínú ìwà ń lérí fùrùkọ́kọ́ wájú mi. Àwòjú wọn. Èmi ọ̀gbági lábà apá àpò ọ̀tẹ́gbòǹgbò ọ̀nà sómisùrù. Èmi ọmọ ọ̀pá méjì. Èmi ọmọ ọ̀pá lógún ọ̀sìn. Aláǹgbá gan tí ń lérí akọ aláǹgbá tó jẹ́ babalábàbà wọn ń lérí fi orí ńlá gbọ̀nà ni. Àwòjú wọn ní àní ẹ daṣọ bòyá lójú. Ìyàwó dójú ìyọ wà ń ta fojú ìyálẹ̀. ṣe ògùn náà ní gbòyìn tó bá tẹ́ ń lérí tẹ́ ń léka níwájú olúwo. tí ẹ dúró náà. olórí lè yàn forí fún o. Àwòjú wọn ṣé mi ò tó ẹ bá sọ̀rọ̀ ni. Àwòjú wọn mo ń bi ọ́ léèrè ọ̀rọ̀ ojú yín náà mo ń ti. wọ́n ti jó olúwo. ojú yín mo ń ti. lọ sí ní mo ní kí ọ̀dà aṣọ bòyá lójú. Oníkàkà sí ju ìyálẹ̀. Òde àdáni ẹ padà. Bẹ́ẹ̀gún bá ń lé mi tí mò ń sá. Kẹ́gún bá wà ń lé mi tí mò ń wọ ẹrú ọba mi o. Káwọ́ ọmọ bàjẹ́ lójú obìnrin. Iwájú mi ló wà. Òde àdáni ẹ padà. Àwòjú wọn. Òde àdáni o. Àwòjú wọn. Òde àdáni o. Àwòjú wọn. Ta ló gúnyán fún àwòjú wọn tó ní tọ́bẹ̀ òṣòro. Èèyàn mẹ́rin tó wà ní kí sí ọ̀dọ̀ ẹ̀ o débi tí mo kétra rẹ̀ o. Ẹ̀rẹ̀ bá mi o àwòjú wọn bójú mi jẹ́ o àwòjú wọn rí mi fi hàn. Bó ni o ṣe ní tẹ̀yìn lójú mọ́lẹ̀ àléyàn ní kéèyàn mo ní ẹjẹ́ àdáṣọ bòyá lójú èèyàn jojú ìyá oníkà fojú ìyá lẹ̀ ló gbàgàdà ẹ̀yin wá ní ohun tójú yín mọ́lẹ̀. sẹ́yìn tó yá ni. Ìwọ náà ti rin mi fi. Kí láǹfààní ẹni tó lówó tí ọ̀nà àwa ti rọ́mọ ọba tọ́dọ̀ ẹrú wí o ará ọmọ òtòṣì tó dolówó ẹ̀dá lára rò pé o ẹni tí ò ní lónìí ó sì lè ní lọ́la. Ṣé ọkọ mi ló wá yín bímọ ni ẹ dá mi lóhùn ìgbà tó mọ̀ pé ẹ lè tọ́mọ kílódé iye bí. Bàbá kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ Ọlọ́run ló ní pé kí n ti ní apátímẹ́ǹtì kékeré ibẹ̀ ni mo sáwá báyìí gba gbogbo nǹkan dàrú. Ẹ̀sùn wáyé kí wọ́n gbà ẹbí mi mo bẹ̀rẹ̀ sẹ́yìn ó sì kú díẹ̀ kí n parí ẹ̀ wọ́n gbà lẹ́yìn sọ́yẹ́ kó gbà. Dúró kí ni big deal dẹ̀.
big deal bẹ́ẹ̀. kí ni big deal bẹ́ẹ̀. sọ́dọ̀ kò ní bẹ́ẹ̀ gbàjẹ́ lẹ́nu tèmi ni. ìwọ kọ́ parí bí. ẹ lájọ wa. sẹ́mi lọ́ọ́ halẹ̀ mọ́. tó o bá gbèsè ẹnu lásán pa ló jẹun sórí eyín mẹ́kà ẹnu mi ìlọ mọ́ka. ṣèbí ti bá mi o wọ́n ti jẹun ojú sísun o. ìrẹ̀ pọ̀. ní ìsọ fún dókítà tó wáyé pé kí wọ́n máa gé apá ẹ̀ yóò fi di pé alálàáfíà ìrẹ̀ pọ̀. sọ fẹ́ gbọ́ tó bá fẹ́ kí gbogbo ọ̀rọ̀ inú yẹn jù torí kọ́ńtàtì tó gbà yẹn gbogbo tó rí bẹ́ẹ̀ géèrè bíi profit kọ́ lọ pín sí méjì 50% rẹ̀ mímú ni. dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé mo wà ní good mood láàárọ̀ yìí if not ọ máa gbé ẹ̀dọ̀ hospital. nǹkan tẹ̀ ń sọ yìí. wọ́n sọ pé wọ́n wá dírẹ́fà níbí. ok dírẹ́fà òótọ́ náà wá dírẹ́fà. mo rè fẹ́ ya apply. torí tí nǹkan bá rí báyìí kì í ṣe ojú lásán. Uncle, are you sure it's not a mosquito bite? kí lọ lérò kí lọ ní lọ́kàn tó fẹ́ kí n ṣe fún báyìí. ìgbà àwọn ọmọ tí wọ́n wà nígbà yìí ọkọ wọn máa ń lé mọ́gùn sí wọn lára o kó má di pé ọgbọ́kọ̀ wà ọgbà bẹ̀ lọ́kọ àbí kó mọ̀ tàkìtì. tó o bá dọ́dọ̀ sífù kó o sọ fún wọn pé èmi ni mò ń ṣe wọn ìwọ lè dá àyàn ṣe ni. kó bá mọ kí mo ti jẹ́ ní lákùrẹ́ àkúrẹ́ ni mo ti ọmọ àkúrẹ́ ni mo rẹ o. ó gbọ́dọ̀ ọmọ àkúrẹ́ ni mo rè mẹ́ẹ̀ ṣe wọn yẹn lágbèsè á. ọmọ mọ̀ tí wọ́n pa. wọ́n sọ pé wọ́n ló pa lára ṣé tí wọ́n pè mí náà mọ̀ ní. ó ti kù àmọ́ ìwọ ààyè àtòkù ẹ̀ ṣe kúta lónìí báyìí ní ọ̀ṣun omi o ọ̀tá o ṣẹ̀gẹ̀ṣẹ̀ olólàyò. kò sábàrà kò sóògùn kan tó kọjá ọlọ́run nìkan lọ́ba tí wò yẹn àṣà ẹni bá ń bá àwọn èèyàn sọ fàtì ẹni tí ò lówó máa jẹ́ kí wọ́n ìgbẹ́ kò lówó iná ló pa. ẹ̀rù kálábí ọmọ kìkì fún ọmọ pípín káwọn ọmọ náà. ó ti fún owó lọ́dẹ̀dẹ̀ ó ń sọ pé nígbà tó kìkì ló máa gba ẹ̀tọ́ nítorí ọ̀dọ́ èlò ló wà bẹ́ẹ̀. wà á mi ṣùgbọ́n tó wọ ẹ̀sọ́ ó ní wọn máa wo ilé lọ́ọ̀kan ó ní délé. I am in a very serious relationship. Mo ti lọ́kàn mi tí mo fẹ́ fẹ́. Ọkùnrin tó bá fi ọmọ lára báyìí ó lè tó ṣì wọ́n láyé. ẹ̀dọ̀ kọ́ rèé. èmi ò sí rẹ́dí láti lọ síbi tí ọmọ lára lọ. báwo ni bàbá lè ṣe báwo ni mo pé ọmọ lára ti kú. ọmọ lára ní lóòótọ́. ẹ kàn gbé òkú ọmọ bọ́rọ̀ gidi ẹ̀ ń gbé lọ bá wọn kí lẹ fẹ́ sọ pé oṣù ọmọ wọn tí a bá dán. kó tẹ̀ ń sọ yìí kò need àdúrà ní ká máa gbà fún. ọmọ méjì lẹ́ẹ̀kan ṣo. mi ò fẹ́ tó máa fa wàhálà sọ̀rọ̀ fún mi ṣé o ti gbọ́ mi fẹ́ wàhálà lọ́rùn mi o. sá àmọ́ ikú ọmọ lára náà wọ́n pa ni. kí n tẹ̀lé yín ká gbé òkú ẹ̀gbọ́n lọ síbi tí àbúrò rẹ̀ ti kú. báwo lè ti dà torí àwọn adájọ́ ajé wọn ń dájọ́ lẹ̀. owó máa kàn pa ọ́ ilé tí mo wò yìí ìrẹ̀lẹ̀ pọ̀ láti máa rùn ṣùgbọ́n ó dẹ̀ wá fààyàn máa wà yẹ gẹ́gẹ́ ṣíṣe bí òkú gbẹgbẹ́ láti bí tọmọ mẹ́ta bí mo ṣe ń wà yẹ ó tún káyà sókè ó tún káyà sókè ká lóbìnrin gidi ń sìn èèyàn gbádùn àyè obìnrin tí ó bá fẹ́ fà àmọ́ tí wèrè báwo lè lè ṣe fẹ́ rí báyìí. wọ́n máa ń náwọn wèrè máa ń lé gungun gan ọlọ́run ló mọ ọjọ́ tẹ́lẹ̀ tí bá èèyàn sùn gẹ̀yìn èèyàn ò lè mọ ọjọ́ tẹ́lẹ̀ tí bóbìnrin sùn gbẹ̀yìn o tí wọ́n lè bá kémi mọ́lẹ̀ á fi gbọ́ngìlà tó wà ní ìdí á fi balẹ̀ iṣẹ́ mi jẹ́ ni o bó ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìwọ ló máa ṣàánú mi ọ̀rọ̀ owó máa pọ̀n pa ọ́. bó ti ń ronú bẹ́ẹ̀ náà ló ń ronú ẹni máa kú ó pàdé ẹni máa sin
irọ́ wá ń parọ́ fúnrọ́. Irọ́ wá ń parọ́ fúnrọ́. Ó wá kẹ́ni tí ó para wọn. Wọ́n já fojú járó ṣùgbọ́n wọn ò lè rẹ́ṣọ́. Wọ́n já fojú járó ṣùgbọ́n wọn ò lè rẹ́ṣọ́. Òye 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 ńlá gbà ń wò. Kí ni nàrà òye màná. Ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Jùmọ̀kẹ́ ohun tá à ń wá a ti rí nítorí wèrè Ọlọ́run bá ń gbọ́ báwo lè ṣiṣẹ́ tó fún mi bó ṣe ń bi nínú ìyẹn ojú mi sórí bí mo ṣe rí rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀rìn sí mi èmi náà fẹ́ rìn kó àjọ rẹ̀rìn sí rárá ó ń súnmọ́ mi èmi náà ń súnmọ́ bí mo ṣe mú nǹkan tí mo fẹ́ lára ẹ̀ nìyẹn. Ọlọ́run ó ṣe mo dúpẹ́ nítorí tèmi nítorí kábàlẹ̀ gbégbé pé kájẹ́yà láwùjọ bá wẹ̀rẹ̀ sùn. Júmi nǹkan tí mo máa fẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ló ń ṣe yìí nǹkan tó kù láti ṣe kọ́ lélẹ́yìí nǹkan tó wà nílé ká máa jó ká máa jùdí ká máa rábàbà sọ́tún rábàbà sósì ni ìkébi sí báwo. Júmi ṣó ti rí àsìkò tó yẹ ká máa dínú làwà yìí bẹ́ẹ̀ ni àsìkò tí owó ti fìyà jẹ wá ó ti kọjá ó ti di àfìsẹ́yìn tẹ́gùn fi ṣọ nísìnyí àwa la máa fi ìyà jẹ owó. Yes. dúró wo ọkùnrin gidi tó ń kọnu sí wèrè. Júmi ìgbélé sílẹ̀ jẹ́ kó má ṣe báyìí fún mi. This is the time that a máa raṣọ tó ń wá àjẹun tó ń wá lásìkò tó ń wá a ṣe gbogbo nǹkan tó ń wá. Jẹ́ kí n wá wọlé kí n lọ wẹ̀ kí n lọ tún ra ṣe kí n wá lọ bá bàbá pé nǹkan tí mo wá ó ti tẹ̀ mí lọ́wọ́. Mi lè wait káyé wá change káwọn náà máa jóná owó ká máa yí ká máa rá bàbà ká máa jùdí ká máa ṣe gbogbo ẹ̀ ká máa wáṣọ tó ń wá. Inú mi dùn. Jùmọ̀kẹ́. Ẹrù rẹ sà. Ọ̀kàrí. Ẹrù yẹn ni sà. Iṣẹ́ ló ṣe kó tó rélé yìí o. Iṣẹ́ ńlá ni sà. Inú àgbà mi iṣẹ́ ló ti ń bọ̀ o. Yes sà. Sọkòdìrò alágbèdìràn ẹ̀ẹ́lẹ́ ní jí tiẹ̀ létí ilé àgbògànràn níjẹ tiẹ̀ láàrin ọjà Sọkòdìrò. Kí a rè. Ṣé mo dúpẹ́ àwọn ọmọdé yìí kí ni tó ọdánwò yìí kí ni tó ọdánwò yìí kí ni tó ṣe yìí tálẹ́ni tó fi pépà sìgá tó fi wókúta fún ọ tí ń pè ní góòlù pàǹdà lásán lélẹ́yìí. Bàbá kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yóò yé mi ẹ̀ láyé mi. Ó fẹ́ yé ọ léyìí tó túmọ̀ sí wípé ẹni tí wo àti ẹjọ́ láṣepọ̀ mu kì í ṣe wèrè o. Bẹ́ẹ̀ ni ń dìbò fún wọn ni. Wèrè tí mo rí tó bá mi ní àjọṣepọ̀ kì í ṣe wèrè. Kì í ṣe wèrè. Bàbá tó bá yẹ kí mo ti mọ̀ yín ti pé àbí wípé àgbàlagbà ni màá sọ pé rọ́lẹ̀ ń pa eléyìí tí ń jọrọ́ bàbá. Bẹ́ẹ̀ ni wèrè tí mo rí tó jẹ́ pé nígbà tó máa súnmọ́ mi gbogbo ara ẹ̀ báyìí látòkè tilẹ̀ ó rùn ni. Bẹ́ẹ̀ ni bàbá nígbà tájọ ní àjọṣepọ̀ tán ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni mo bì kí tó débi gan mọ́ ibi. Wèrè lẹ́ni tí mo rí wèrè lẹ́ni tí mo bá lájọṣepọ̀ bàbá. Ṣé mo wá fẹ́ rí ẹkùn kọ́ wá dàmọ̀tẹ́kùn mọ́ ń lọ́wọ́ ni ọmọ tó ń wí ni alẹ́ ń tí wo àti ẹjọ́ láṣepọ̀ òun kì í ṣe wèrè ń díbọ́ ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá ṣé lóòótọ́ ni pé kò kì í ṣe wèrè tó tọ́. Kì í ṣe wèrè láyìí ṣe wèrè rẹ̀ ó sì léwu ó léwu pọ̀ ó léwu pọ̀ wọn ò ní tán o wọn ò ní tán o. Bàbá kí làwọn fẹ́ ṣe báyìí torí Ọlọ́run. Kò sí tó ṣe ìwọ ọmọ yìí pé ìjọ tí o jẹ ọ̀rọ̀ àtọjú bá fojú kojú ọjọ́ náà lẹ́wọ̀ ojúmọ́ bàjẹ́ ó wá dijọ́ tí àkèké bá kú kiri òde rẹ̀ ó tó wálẹ̀ tí ìbá ṣe pọ̀ wá rí tẹ́ ẹ wá tayé yanjú ẹ̀ tẹ́ ẹ tẹnu ṣàpéku tó o sì pa á. Ọ̀tá mi àpàyàn. Ọ̀pá ni ìdí rẹ̀ torí pé tó o bá pa ọ wà á rí mi ẹ̀rán lẹ̀ báyìí ó pè lówó. Bàbá torí Ọlọ́run. Kì í sòun nìkan ọmọbi tó ti mú. Bàbá. Ọ wà á ya kíní kan wèrè ni wọ́n ń pè.
kì í ṣe wèrè aláṣọ o. ọ̀tá mi á tún yà wèrè. wèrè tààrà. bàbá ẹ ṣàánú mi. wèrè pọ́nbélé ni. bàbá ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ̀jẹ̀ ṣàánú mi má jẹ́ ìyá wèrè. bàbá ẹ bá wà tún ṣe má jẹ́ ìyá wèrè mo bẹ̀ yín torí Ọlọ́run ní òun kọ́ yìí. bàbá òun ni èyí tí mo ṣe yẹn mo fi nu tèmi àti tiẹ̀ náà ni mo mú wa. ó sì ń bá mi jiyàn mo ló ń kọ́ tó bá jò ní bí mo ṣe sọ sínú àwo òun èéfín yóò ti bolẹ̀. bàbá wèrè tẹ́ ní kí n lọ bá ṣàṣepọ̀ náà mo bá ṣàṣepọ̀. màláì ló mú kì í ṣe túrú o. màláì lélẹ́yìí o kí ló wá dé. ẹ wo bàbá mi lè jà yíyàn ṣùgbọ́n èmi ni mo lọ bẹ̀ mi ṣáàlè yóò kí n má mọ̀ ọ̀dọ̀ mi ni kò mí wà mi lè rí ẹ mọ́ kí kó wá dàfẹ́ mọ́ mi lọ́wọ́ bàbá ṣe rí ṣe mọ̀ pé oríṣiríṣi wèrè ló wà wèrè mi wà ó máa ń rẹ́rìn wèrè mi wà ó máa ń lọ sí i níbi odò èmi wà tó máa kọ nǹkan sára ògiri èmi wà á máa pariwo abúgi jẹ ṣe rí bàbá wèrè lè gbogbo ẹ ló pé sára ẹ bójú ẹ ṣe ń bọ́lẹ̀ báyìí ló mú un sí wèrè ní. wọ́n ní ìṣe wèrè ìkejì rẹ ní irú wèrè tiẹ̀ náà. àdọ́gbọ́n ṣe wèrè ló náà. bíi tiẹ̀. bàbá ṣó wàá lè jẹ́ pé nǹkan tèmi ń wá lòun náà wá. nǹkan kan náà lẹ́jọ́ ń wá káàkiri. ti dáràn kí ló máa ń ṣẹlẹ̀ báyìí. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ gbẹngbẹ tí èlé ló mú wá yìí gbẹnu rọ eléyìí ò ní nǹkan kan nú. bàbá ẹ̀yin lẹ ní kí n mú ewu wá ewu ò fọ̀sán rìn mọ́ mo dènà déwú lóru bàbá mo mú ewu wá fún yín sìn ẹ tún sọ fún mi pé ewu ni. ewu ńlá leléyìí lórí rẹ o tó bàtà kankan eléyìí tí mò ń wò yìí àti wọ àtẹnitẹ́jọ́ lájọṣepọ̀ tó fi mélé ìwà àrùn kan náà ní bá yín jà tó bá sì wẹni náà kó wà kan kó rí pò gbẹ̀mí ẹ̀. èsè. ẹ̀mí èèyàn. ọ̀tàlíkà gidi gan ni o sọ mẹ́kúté ṣọ́ọ̀ṣì tí ò rí gúgúrú jẹ tí ò jẹ bisikí bẹ́ẹ̀ ló ṣe rí ọ ya wèrè tí ò ní lójútùú tí wọn ò ní róògùn ẹ̀ ṣe. ṣe dáràn bàbá odidi èèyàn lẹ́ni kí n gbẹ̀mí ẹ̀ yẹn. nígbà tí wàá jẹ́ nǹkan kan náà lẹ́jọ́ sí tó ń bá wa ń wọ́ kiri láti pankọ́. ọ náà lè wá mi kó. irọ́ wá ń parọ́ fún rọ́. a ní ọwọ́ kan wá ọlọ́rẹ̀ má kọ òkúta ṣé ẹ̀kọ́ òkúta ṣe é ṣe bẹ́ẹ̀ ni ò tí ì rí ọlọ́rẹ̀ tọpinpin mí ni. wọ́n já fojú járó ṣùgbọ́n wọn ò lè rẹ́ṣọ́. ìyà ò tó yà ọdẹ àfàdàpàkùn ikú ń lọ àdá sọnù ọdẹ tó ń lé ikú ó fi ara pa yánnayànna. ládùúrú ìgbìyànjú mi kí lè ra jíjẹ o gbogbo ẹ pátápátá pàbó ló já sí. àǹtí mi ẹni sùúrù nígbà tí bàbá sọ fún mi pé ọkùnrin tẹ́ bá lájọṣepọ̀ yẹn kò kí ń ṣe wèrè kí ló ná báyọ̀ kí la tún ṣe. ibi tí wàhálà wà nìyẹn o wọ́n ní kàtà yíyanjú ẹ̀ kó má bàa dìjà lóru bàbá jẹ́ kó yé mi wípé tí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ yóò bá kú ikú mi ò lè rájẹ jẹun mọ́ láyé láyé àti láyé. ayé wa bàjẹ́. ṣé ló fẹ́ bá wa pa. láti fẹ́ bẹ̀rẹ̀.
á ti tó ìgbà wo ni ẹ ti notice ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Tí n bá ní parọ́ fún yín ọlọ́pàá á ti tó bí oṣù kan báyìí o. Tẹ́gbọ́n mi bá ti jáde nílé láàárọ̀ báyìí ó dalẹ̀ pátápátá tílẹ̀ bá ti ṣú báyìí kan tó dé. Tí bá dé bèrè lọ́wọ́ wọn pé ń bolẹ̀ tí ń bọ̀ wọ́n ní kémi má wọrí o onírìnrìn yé. Ṣé kò dẹ̀ ń ṣe pé wọ́n báyọ̀ kan dòwò pọ̀ àbí wọ́n ń ṣòwò kọ̀ọ̀kan tó wà hidden? Rárá o ọlọ́pàá, níbo lèmi àtẹ̀gbọ́n mi ti fẹ́ rówó ṣòwò? Kásùnkájí Nigeria Enterprises lèmi àtẹ̀gbọ́n mi ń ṣe. Ọlọ́run nìkan báyìí òun la fi ń jẹun. Torí ẹ̀ ni mo ṣe wá bá yín pé kẹ́ máa bá mi ṣọ́ wọn ká lè mọ ibi tó ń jẹ̀ sí kí n mọ rí wọn. All right, it's fine. Àwa máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa. But tẹ́ bá ní any information tẹ́ mọ̀ kó máa ránṣẹ́ wa lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́. Ó dáa, ẹ ṣé sà, Ọlọ́run á fún yín ṣe. Àmín. Ẹ fọkànra yín balẹ̀. Yes sir. Ṣé gbọ́? Yes sir. I have to take my leave. Ó dáa. All right. Sister, ẹ jọ̀ọ́ ma, ẹ jọ̀ọ́ bó ni mo ti lè rí POS gbà ládùúgbò yìí? Ẹ máa dé junction lọ́hùn yẹn tó máa fi bus stop sí ìta níbà ẹ máa rí bẹ́ẹ̀. Ẹ kàn lọ straight bẹ́ẹ̀ tó bá dé junction ẹ máa rí wọn lápò sí i. Sister, ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ẹ má bínú, mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́wọ́ yín but ẹ má please do not take offence. At all. Ṣé ẹ ní bóyá twin sister kan àbí older or younger sister kan tí wọ́n ti ya wèrè rí àbí bóyá ó ń ya wèrè lọ́wọ́lọ́wọ́? Ẹ má bínú. Irú kan ò lè sọ fún mi, Ọlọ́run jẹ́ kí mi ní family tó jẹ́ pé ó ya wèrè àbò síwìn àbò ń ṣe nǹkan kan. Èmi ò ní rẹ̀ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má bínú. Mi ò bínú bọ̀ ẹ má bí mi irú question yẹn. Wọ́n já fojú járó ṣùgbọ́n wọn ò lè rẹ́ṣọ́. Wọ́n já fojú járó ṣùgbọ́n wọn ò lè rẹ́ṣọ́. Òye òye. Irọ́ ni o, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ láíláí. Irọ́ bí ti báwo? Èmi ò rò pé irọ́ ni o. I saw him. Nígbà tí mo rí, bó ti ẹ̀kọ́ rò pé ṣòun ni àbí kò ṣòun ni. Nígbà tó wá súnmọ́ mi, mo wá wojú ẹ̀ dáadáa. Òun náà tún wá ń bi mí léèrè wípé ṣé mo ní sísítà kan àbí ẹ̀gbọ́n àbábúrò kan tó yẹ pé ó ti síwìn àbí tó ti ya wèrè rí. Mo wá ṣe ìwà pík ojú ẹ̀. Ó kàn flash sí mi ni wípé bọ̀bọ̀ yìí òun ní gbogbo ìgbà tó ń lé mi káàkiri tàjọ ń ṣe gbogbo ẹ̀ tó gùn sórí mi tó ṣe gbogbo ẹ̀ òun ní mi ò dámọ̀ tì that guy òun ni mo rí òun ni mo rí. Ọgbọ́n aya gbọ́n Ògúngbè gbọ́n nìyẹn o, aya ń tiro Ògúngbè ń bẹ̀rẹ̀. Àǹtí mi ṣé kò ń ṣe ọgbọ́n tẹ́ dá nìyẹn náà dá? Òun lèmi náà rò báyìí. Ó rú mi lójú o. Àǹtí mi kí wàá ní ká ṣe báyìí? Mo fọ rẹ. Ẹ àpò ẹ̀gbọ́n ẹ̀. Dàmí lọ ẹ̀jẹ̀. Ojú mi dada sọ fún pé mo ti gbé ẹ lọ síbi tó ti máa ń ṣe wèrè. Àǹtí mi ọkùnrin kan ló wá mí sí Ọlọ́run máa pa mí kó lè kẹ́ máa bọ̀ wá síbi tí ẹ ti máa ṣe wèrè láti. Ẹ lọ Bùkọ́lá
máa bọ́ níbi tó ti máa ń ṣe òrìn yẹn sìn tó bá ní ẹ̀mí àbúrò ẹ lọ. ẹ̀mí ẹ̀ ni mo gé bá mi rà jókòó. Just hold on. Okay, I am Mr. Johnson. I'm a police officer. Just hold on, this. Kí ló ṣẹlẹ̀? Kéde lọ kó tó pa sísítà mi. Kó tó lọ pa sísítà mi bí tí sísítà mi á gbé sí mi. What are you going to do for me now? Just take me to the place. That's not a problem. Ó tẹ̀lé mi ní fọ́ọ̀sì. Kó pa sísítà mi. Sorry. Hands up! So bad dare láti move, my gun me down. If you dare to take a step, and I'll stab you too. Kí ló dé tó fi fẹ́ pa mí? Kí ló dé tí wọ́n lọ wá mi káàkiri tó fẹ́ pa mí? Báwo ló ṣe mọ̀ pé mo fẹ́ pa ẹ́? Báwo ló ṣe mọ̀ pé mo fẹ́ pa ẹ́? Kí ló tó yọ̀bọ sí mi? Nǹkan tó dé tó yọ àdá sí mi. Answer! Now! Oh, officer, ó fẹ́ pa mí. Ó fẹ́ pa mí mi nǹkan tí mo ṣe fún. You say it at the station. Ó fẹ́ ẹni Chatta ni mí. Ó fẹ́ pa mí. Ó fẹ́ pa mí ní ṣá. Ó fẹ́ pa mí ní ṣe kọ́kọ́ fún mi. Officer, jẹ́ kí n sọ̀rọ̀. Officer, ẹ dúró náà. Officer, ẹ wo. Ẹ pé délé ìdúlé. Ẹ pé láti. Ẹ pé bàbá láti. Ẹ wo onífíìmù lèmi. Ẹ pé délé. Ẹ pé ọ̀gá délé ìdúlé. Ẹ pé láti onífíìmù ni mí sẹ́. Onífíìmù ni mí. Criminal lòun. Bẹ́ẹ̀ bá ń jà bíi ti kákú kọ́ ọ. Bíi ti kákú ni. Bíi ti kákú ni. Bíi ti báwo. Agbórínú ń tẹ̀mí ń gògóńgò báyìí ẹni ò ní pa mí. Sọ́wọ́ dìgbà tó bá wá yọ àdá tọ́yọ̀ bọ́n kí n wá fojúlẹ̀ kí n wá máa wòran bíi ti kákú ni. Sùúrù lọ gbà ẹnìkan ò lè pẹ́ nìkan. Àwòjù àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn àní fi wé alárò lásán o. Ẹ wò ó ẹ jẹ́ àparapọ̀ ká jẹyán tán nù gbá ẹ jẹ́ àpamọ̀pọ̀ ká jọbẹ̀ tán nù àwo tán ganan ẹ bá àbájọ pamọ̀pọ̀ kí n ti rùn yàn tán lẹ̀ ká paná rúkèrúdò yìí n tí ọmọ bí ò ní dá o bóyá lẹ mọ̀ wípé ògùn náà kan ṣoṣo lórí koríko ó lè sun gbogbo ìlú ẹ jẹ́ àgbàgbé tó ti lọ. Àwòdùn. Wọ́n ń jẹ́ gbèdégbèdó bẹ̀rẹ̀ lógún. Àwòjù sùúrù lọ gbà. Sùúrù náà ni ó ti yé mi. Ó ti yé mi. Ọ̀rọ̀ yín yé mi báyìí. Ò ní sùúrù. Mo ti gbọ́. Gbogbo ọ̀rọ̀ yín ti yé mi. Àwọn yín ti ṣe nǹkan bí ọ̀pá. Ẹ káàárọ̀, ẹ kú jókòó. Ọlọ́pàá ni wá láti Ayékòtò police station. Kí lẹ fẹ́? Èwo ni ló ń jẹ́ Àwòjù? Èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Ó kọ́ mi. Ẹ má panic, àkànfẹ́ yín lágọ̀ọ́ ni. Fún kí ni? Ẹ má ṣèyọnu a rí yín lágbàlagbà la ṣe pọ́n ilé a kàn fẹ́ wádìí ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu wọn. Ẹ ṣe ṣàlàyé díẹ̀ fún wa. Lọ fún kíni tí mo ṣe fún yín èmi mo rà ń gbà yín tí wọ́n sanwó. Ṣẹ̀rí bá ṣe pọ́n ilé tarí yín lágbàlagbà ló dá Mr. Àwòjù wọn kò bá dákẹ́ má sọ anything ká má lè lo igi sí lágọ̀ọ́ wa. Kí ni tẹ́ ẹ fẹ́ rí mi fún èmi mo rà ń gbà yín. Ẹ lè ṣàlàyé fún wa. Ẹ má fi àkókò wa ṣòro ẹ dìde kẹtẹ lọ. Ẹ dìde. Ẹ ń wò mí ni. This way. Kí ni. Ẹ ní ṣòro.
wọ́n ti gbé wọn lọ. Wọ́n kàn wọlé àti ẹ̀ mọ́ bí. Ó dáa ẹ jẹ́ n tún pẹ̀lú mi. Ọlọ́mọ mọ̀ jáwọ́. Ó dáa ẹ káàbọ̀ sà. Ìpẹ̀lẹ́ ẹ káàbọ̀ sà. Bóò ló ṣe ṣẹlẹ̀ gangan? Èyí bá ṣe bí nínú a kàn wà nínú ilé náà ni wọ́n kàn wọlé wọ́n ṣe wọlé wọ́n ní ṣé bàbá wọn béèrè orúkọ wọn wọ́n ṣe béèrè orúkọ bàbá tán wọ́n ní kán sàmọ́ tẹ̀ láwọn lọ bàbá náà tiẹ̀ ń béèrè pé kí làwọn ṣe o kí ni tó ṣẹlẹ̀ ń sọ kankan wọ́n sọ táwọn náà ń jẹ́ báyìí kán sàmọ́ tẹ̀ láwọn lọ. Tẹ̀lé wọn lọ bo ibo gangan náà ni kó tẹ̀lé àwọn lọ. Wọ́n lọ́yìn àgọ́ ọlọ́pàá àwọn ni wọ́n ń gbé wọn lọ. Àgọ́ ọlọ́pàá ti bó ń bẹ̀. Wọ́n ní èrè adí. Èrè adé ní ọ̀pẹ. Èrè adé ìwọ má ṣe yọnu ó dẹ̀ ṣe ó gbọ́ mi má ṣe yọnu má ṣe yọnu. Ṣé kí n wá tẹ̀lé yín báyìí. ìrọ̀rọ̀ a ní o mọ̀ ṣe yìí ẹ dákun. Farabalẹ̀ sẹ́ ẹ̀ mò ń bọ̀. Dákun náà lè ṣe. Àǹtí mi kí ló ṣe yín? Báwo ló ṣe ṣe yín bá àǹtí mi? Ẹ pẹ̀lẹ́. Oyin kọ́ mi. Ẹ pẹ̀lẹ́. Oyin kọ́ mi wá láti sálẹ̀kùn. Ẹ pẹ̀lẹ́. Àǹtí mi. Mo ti ṣe mí bí ẹ̀mẹ́ta ni mo ti bí báyìí. Ṣé o ṣe pé ẹ ti lóyún? Oyún kẹ̀. Ojú yín ló funfun, ọwọ́ yín ló funfun yìí. Àwọn ọ̀rẹ́ mi tí mo lọ kí náà wọ́n bí mẹ́rin wọ́n sọ fún mi pé ojú mi funfun pé àbí mo ti lóyún ni. Ẹ ti lóyún. Tí báwo ni mo ti fẹ́ róyún? Èmi lẹ́ ń bi pé bo lẹ ti fẹ́ róyún. Mi mo bí tí mo ti róyún. Ẹ̀yin àti bọ̀bọ̀ tẹjọ́ ń tọra yín jẹ ńkọ́? Bọ̀bọ̀ wèrè yẹn. Èmi àti yín mọ̀ pé kò ń ṣe wèrè. Ẹjọ́ ń díbọ́ fún ara yín ni. Abẹ́tàkẹ́ lọ sọ fún o. Ẹni wo ni mo fẹ́ fi sọ mo lóyún? Àǹtí mi ẹ lọ sọ fún ṣe fẹ́ bí ọmọ tí ò ní bàbá ni. Àǹtí mi. Tí orí bá ń dààmú ọdẹ aṣọdẹ títí kò ní rẹran pa. Tí ìṣẹ̀dá bá ń dààmú àgbẹ̀ arókoroko àgbẹ̀ ṣíṣù níta. Àṣẹ lóòótọ́ ni pé bí ènìyàn kọ́ lọ́lọ́run rí. Ọkọ mi bí ènìyàn kọ́ lọ́lọ́run rí o. Àwọn èèyàn báyìí la máa ń wojú àmọ́ Ọlọ́run tó dá wa ọkàn ló ń wò ó. Kábíyèsí. Ṣé bí gbogbo pákàràkìtà tèmi ṣe pé kí n lè dán lọ́nà kí n lè náwó lọ́wọ́ ni mo ń sáré káàkiri tọ́lọ́run mọ̀ wípé òkè o ibi tí mo ti ń sáré káàkiri ni wọ́n ti pàdé ẹ̀ tó máa fi ẹ́ ṣàánú mi. Olúwa Bùkọ́lá mi. Bùkọ́lá tó bá dúpẹ́ lọ́wọ́ mi àfi kí mi náà yà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni Ọlọ́run fi ẹ́ ṣàánú mi ni o. Èmi Akílábí alákọ̀ọ́dà mi nígbà kan mo wá di alákọ̀ọ́là mo dá alákọ̀ọ́ lọ́wọ́ babe èmi ni máa wá kọ script tá a fẹ́ ṣe project ńlá fún máa dúró gẹ́gẹ́ bí òǹkọ̀tàn àti producer eré mi àwọn èèyàn tí mi rò pé mo lè bá sọ̀rọ̀ láyé ní fíìlì yìí ó máa tó cast síṣẹ́ mi ni RMD Múyìwá Adémọ́lá Ọdúnládé Adékọ́lá Fẹ́mi Adébáyọ̀ àwọn tí mi rò pé mo lè bá lọ́wọ́ láyé èmi á wá sanwó fún wọn. Babe sori n tó wà lẹ́sìn tọ́lọ̀ ń ṣe nísinsìnyí yàtọ̀ sí èrè fíọ̀m báyìí lọ́wọ́ báyìí láì tí execute project yìí n tó wà nílẹ̀ báyìí ó tó tá a bá fẹ́ fẹ́ la ká ṣe lé lọ́ṣọ̀ gidi ni ó pọ̀ nílẹ̀ gan ni káti kọ́kọ́ ṣe project náà ni lọ ṣe. Agbára love you. I love you too. You do? Yes. Keru. Ma fi kini ẹ ṣe film. Ma fi kọ story. Oh my nice girl. Ma fi kọ story. Àǹtí Bọ́lájí, ṣé ká má parọ́? Ẹ ṣe dáadáa rárá o. Ẹ dẹ̀ lọ láti gbà yẹn ẹ tí ẹ béèrè ẹnì kankan kó dá o. Jùmọ̀kẹ́, ìwọ àtọ̀rẹ́ mi ẹ̀kúnkún ní bínú sí mi. Ká ṣáà máa dúpẹ́. Ìgbà tí mo feel pé mo ti wà okay
bó ṣe gbéjà gbàgbòde nìyẹn wọ́n dáná sunlé wọ́n sun ọjà wọ́n dá mi padà sẹ́sẹ̀ àárẹ̀ ojú mi rí Jùmọ̀kẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àwọn èèyàn ló jẹ́ kí n wà òkè padà báyìí ìgbà tí wọ́n á fi pé Ọlọ́run ti gbàdúrà mi mo ṣe ní Ajao ò ní gbàgbé olórí ẹ̀ kó tó jẹ́ kí n padà wá nìyẹn ẹ má bínú sí mi. mi ò tiẹ̀ bínú sí yín mọ́ Ọlọ́run tiẹ̀ ṣe ń paríra pẹ̀lú ayọ̀ báyìí ojú yín dọ̀rọ̀ àti Bọ́lájí. Ọlọ́run ní Jùmọ̀kẹ́ ṣáà máa bá mi dúpẹ́ báwo wà ní ọ̀rẹ́ mi kọ́. àǹtí mi ti wà nílé ọkọ wọn. ilé ọkọ. àǹtí mi ti máa rí wọ́n ti wà nílé ọkọ wọn. àfi kọ́lọ̀ bá wa sọ wọ́n láyọ̀ báyọ̀. ó tún ti di yábejì. Ọlọ́run á sọ láyọ̀. àmì o àmì o àmì o mi dùn fún o ṣe mi lè wait kí n rọrẹ mi o. a lè lọ bẹ̀ lálẹ́ ẹ máa bá mi ṣeré o. of course máa bẹ ṣeré tó bá dọ̀là máa lọ. àwọn júmíjúmi mo miss ẹ dákun. kí lè ń bọ̀. ẹ wo ẹ̀yin awo ẹ tí awo ẹ̀rí ọ̀gbẹ̀rì ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá sì jàjà kan tàbá ní òní tán nígbò la tó fẹ́ jà míì. ṣé ẹ mọ̀ pé nínú ìfọwọ́sowọ́pọ̀ wa òun la fi lè tẹ̀síwájú ẹ dákun ẹ jẹ́ ọ̀tán síbẹ̀ ẹ jẹ́ képo ọba ihò rinú tẹ̀ ti gbọ́. bẹ́ẹ̀ni torí awolé alára awo ní ṣe awolé ajérò awo ní ṣe awolé ọgbàràngún àga awo ní ṣe torí àgídímàlàjà awolé Ifẹ̀ awo ní gbàwo ní gbọ̀wọ́ báwo ọba gbàwo ní gbọ̀wọ́ awo àfàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ́rí mo tó bẹ̀yìn lẹ́ẹ̀kan sí mo fò nílé bẹ̀yìn mo fẹ́ dán bẹ̀yìn irú rẹ̀ ò ní wáyé mọ́ irú rẹ̀ ò ní ẹ jẹ́ kélé yìí olódò kọ́ lọ lè mú mi. adúpẹ́ pé òkú onílé ògbódù ọ̀rọ̀ lọ́gbẹ̀ gbogbo wa o. awodun a tún bẹ̀rẹ̀ sí dáwọ́ mi o ọ gbọ́dọ̀ kó lè yìí jẹ mọ́ o tọ́ra wí ó ka gidi borí ni bá a bá ti béèrè owó wa kò tá a bá fẹ́ lò ká sì máa rówó wa. ebi bébà lówó èyí ṣe bébà ṣe sọ ẹnu kéèyàn bomi sí ni ṣe rí ebi kí Elédùmarè ọmọ jẹ́ kí ebíkébi ọ̀pá wà ní. bébíkébi bá pààyàn tó kó bá ń bẹ lọ́wọ́ èèyàn yóò nánà kú náà nípa ọ̀sán kan bùkátà kan ni tó sì fẹ́ dàbí pọ́ fẹ́ yẹ ìyàwó ẹni mọ́ báyìí náà. àmọ́ síbẹ̀síbẹ̀ náà bọ́ bá pè àtọ́ sọ fún wa àtàsọ́ǹtù bí nù bí kò sí ní tó burú ní. ó bá dijọ́ mi mọ̀mọ́ gbé wa lálá gidi mọ́ mọ̀mọ́ ságidi mọ́. gbogbo ẹ̀ náà kọ́ náà ni kí ṣe pé mo fẹ́ jà náà àmọ́ mo ní ìdásá-wúrú jù ní. ẹ mọ́ bínú ẹ̀ dàpọ̀ ẹ mọ́ bínú. àwòjú wọn àwòrínú tó bá jẹ́ lóòótọ́ nítorún títàn lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi ìgbàanú kan ṣoṣo ṣọ̀jà. àbí ndókù náà nù. kébékébé ní wàhálà sí sá. ndókù náà dákun ẹ dákun ẹ dákun ẹ dákun. ọ parí ọ parí. ọ̀la mi sọ pé mo fẹ́ gbà ẹ́ lọ́wọ́ oko ẹ̀ nǹkan tí mo ń tún ẹ̀ láti sọ fẹ́ ni pé kókò wá lọ́jọ́ mélòó kan pẹ̀lú mi ṣé ò miss ni. Can you imagine mo miss of course but èyí tó ń sọ fún mi yìí kò lè ṣeé ṣe ẹni tó jẹ́ pé mo kì í rí lójoojúmọ́ ìwọ̀nba time tó fi wà ń lé yìí kémi pẹ̀lú ẹ̀ ká fara mọ́ra wa tó wá ní kí n tẹ̀lé lọ síbi kan náà ó ní láti wà considerate now. so o lọ báyìí. lọ síbo. hello girl. bọ́dà kí. hey girl. hey babe. Bọ́lájí ọmọbìnrin náà. bonsoir. Bonsoir. Ça va? Ça va bien. Dieu merci. Merci beaucoup. So, ẹ sì gbé mi lọ síbòmí báyìí. Ó jẹ́ tí kọ́ mọ̀ wá. Ta ló fẹ́ àt? Eléyìí tó máa sọ̀rọ̀ ẹyọ kan tó máa rẹ́rìn mẹ́ta sí. Àwọn ìdájọ́ wa máa kóòtẹ̀. Ojú máa ń tì. Yes. Ojú máa ń tì mọ̀ pé lójú ó máa ń tijú gan o, you know. Ó mọ̀ pé ò lè act. Jẹ́ kó fún mi pé má ṣìwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Babe, ṣo fẹ́ act? Yes. Mo fẹ́ máa tẹ̀lé wọn lọ location. Location wo ló ń tẹ̀lé wọn ló bẹ́ẹ̀ pé ó lè lọ tuntun. Màá kọ́kọ́ sí consent ìyàwó mi náà. Pẹ̀lú. I'll see you guys. I'll see you guys. Má pẹ́ darling, please. I'm so. A ní òun lọ́nà.
èmi nìkan tán. bẹ́ẹ̀ ni bàbá. ládùúgbò èyí mọ̀ papọ̀ ju kí wàá ní tí mo ṣe fún ọ tó wá tó báyìí. kò pọ̀ ju bàbá. torí mọ̀mọ́ yìí pé gbogbo ìgbà tí ìmọ̀ ń bọ̀ ọ̀hún sanwó jẹ́ ẹ̀gùn kí ló tó wá bí gbogbo èyí pọ̀. bàbá èmi rò pó pọ̀ jù ṣẹ́rí wọ́n ní tá a bá sa ifá títí tí fá gbé ni tá a béjì ògbè sọ̀rọ̀ tó gbèyàn tí bíbá wa yí padà tó di ire ó yẹ kí awó yin fá ni kí fá wá yin Elédùmarè. bẹ́ẹ̀ni eléyìí ò pọ̀ jù bàbá. bẹ́ẹ̀ni ọ̀kàrẹ̀ òótọ́ lọ̀rọ̀ rẹ̀ àmọ́ nínú gbogbo orin àjò tèmi ń sọ fún ọ yìí wọ́n jẹ́wọ́ fún ọ lónìí n ò ṣe nǹkan kan fún ọ. bàbá ẹ̀mí ni pé ẹ ṣe ètò kan fún mi. kò sí nǹkan kan tí mo ṣe fún ẹlẹ́dàá rẹ̀ ní tẹ̀lé ọ lẹ́yìn bẹ́ẹ̀ ni n ò ṣe nǹkan kan fún ọ torí ńgbà náà lọ́hùn tí wọ́n wá èrò ọkàn mi ni pé wọn ò fẹ́ oṣoògùn owó kò dúró déédéé àmọ́ rí mo rí pọ́kàn rẹ̀ gáǹgbà náà lọ mo fi ní ọmọ wá wèrè káàkiri kẹjọ rèé lájọṣepọ̀ tí mo lérò pé ò ní lè ṣe o ti wá ṣèyún tán o ti wá rí wèrè ẹjọ́ láṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà náà mo fi wá sọ fún ọ wípé wèrè ń kò rèé pa tí mo sì mọ̀ wípé ò ní fẹ́ pààyàn ò sì ní pààyàn àṣẹ àmọ́ nínú gbogbo orin àjò tí mò ń sọ yìí n ò ṣe nǹkan kan fún ọ o bẹ́ẹ̀ ni. bàbá ṣe fẹ́ gbọ́ ẹ ṣe nǹkan téèyàn ò bá tì mí tẹ̀tì mi sísà wípé kí n lọ ṣe àwọn nǹkan tẹ́ ní kí n ṣe yìí bó tẹ̀ jẹ́ pé bóyá pé kò ń ṣe tòótọ́ ni tèmi ò bá rìn bẹ́ẹ̀ yẹn mi ò ní pàdé Akin tí mi ò bá pàdé Akin mi ò ní dẹni tó máa fi inú ṣoyún tí mi ò bá dẹ̀ fi inú ṣoyún ẹni tó rò wípé mo ṣòun lóore tó ń fi oore wá mi káàkiri nsìn tí ò bá dẹ̀ fi ire wá mi káàkiri èròǹgbà Akin gan ò ní wá sí ìmúṣẹ bàbá èmi gbà wípé rírọ̀ ní tẹnìyàn ṣíṣe ní tọlọ́run ọba ọlọ́run ti mọ̀ wípé mo máa ṣe ìrìn àjò ayé mi nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀yin rò pé yìí ń tàn mí sí kinní ni bọ́lọ́run ti rí ó ti mọ̀ wípé bí máa ṣe ìrìn mi bí ògbẹ́ ṣe máa bọ́ sí dáadáa fún mi nìyẹn bàbá. bẹ́ẹ̀ni rírò ń tẹ èèyàn lóòótọ́ ṣíṣe tẹlẹdùmarè ọba atẹnilẹjẹjẹlẹjẹ forí sàpèjì omi àríìrú àlá ọba kọmọtìkà lẹ́yìn adúrógbọn lẹ́yìn àsòtítọ́ níní ọlá gbogbo porogodo kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè oríṣọ nínú ìtẹ́lẹ̀ lóòótọ́. The next thing fún wa ò ní pé see how far have you gone with your script? Already like around. No, what I mean is, are you in character? See, this is my first major project. No, I should be. I won't cut you know. Kọ́ńṣe pa dédé ṣé mi mo dédé pè ní? Kọ́ńṣe nítorí náà iṣẹ́. Ká má fún wọn lóúnjẹ báwo? No, láàárọ̀ ẹ̀ mo ní kí PM pín oúnjẹ. PM dẹ̀ ti pín oúnjẹ. So ìgbà tí PM pín oúnjẹ. Sí nǹkan tó máa dáa ni táwọn èèyàn bá ń bẹ ṣiṣẹ́ ó ní pé kó tọ́jú wọn mo ní kí PM pín oúnjẹ bóòní ṣé wọ́n ti ṣe sẹ́tẹ̀ director dà. Director wà ń bẹ yẹn. ẹ̀dùnú tábàdéwájú director nǹkan kan wà tí mo ń pèsè fún director tẹ́lẹ̀ that scene please can we follow it bí mo ṣe ní ká ṣe gangan. A ti sẹ́ẹ̀tẹ̀ tẹ́lẹ̀ but ìgbà tí bọ̀dà tún dédé bẹ́ẹ̀ sìn wọ́n sọ pé a lè shoot bẹ́ẹ̀ yẹn mọ́. A lè shoot sí ìwọ̀ngbà tó ń kó àwọn èèyàn wá ká máa lọ set. Wọ́n ní shrine tí bọ̀bọ̀ yẹn ṣe ò dáa. Bọ́yìn lẹ́yìn introduce ẹ̀sìmá yìí náà. Mo explain fún tẹ́lẹ̀ but nígbà tí director sọ pé bí tá a set sí yẹn pé ibẹ̀ yẹn ò dáa so and then Kamalada complain pé ibi ìfilẹ̀ ìwọ ọbẹ̀ yẹn. Bro ẹ ń sọ̀rọ̀ bí akáyín ẹ má ṣe bẹ́ẹ̀ náà executive producer mi máa wá bí. A máa explain fún ọ náà nínú. ṣé àpéǹkọ́ táwọn èèyàn máa ń sọ pa yín Yorùbá oní fíìmù ní ṣá ṣé àpéǹkọ́ tó ń sọ pa yín ní ṣá ẹ wo mi ò kí ń ṣara yín tẹ́lẹ̀ èyí tọ́lọ̀ mi láìkẹ́ o torí mo tọ́ sí i mo ṣe. Ẹ má jẹ́ máa dùn wọn gbà tí wọn ṣe rówó òkú ọmọ ìtàn ra gọ̀nà. no má sọ̀rọ̀ ìyẹn pọ̀ má sọ̀rọ̀. gbàtọ́ ní ká wọ́n explain fún. It's okay nǹkan tá a máa ṣe ó látúnṣe. How far have you gone with the SIM4? Very, very good. Ọmọ pé wọ́n ṣe máa kọ́ ẹ̀yin Yorùbá ẹ̀yin tó bá ti wá látọ̀dọ̀ àwọn olóyìnbó báyìí. That's why I'm an actor now. Mr. ẹ máa lọ bí mọ́tò ń sìn kẹ́ pé Mr. Odunlade wa Adékọ́lá
ọ̀kan wá ṣe sim fún ẹ. ẹ ṣe jẹ́ ká kọ́ yabi náà ti rape. bro Mr. Ọlá Yusuf mo rí i pé interest yín ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ sin oní rape yẹn. ẹ wà ambitious gan ẹ fẹ́ fọwọ́ kan mọ́ pupa àbí. nǹkan tí bá sọ fún mi náà fẹ́ yà ẹ lè ṣe róòlù yẹn mọ́. wọ́n ti pe àwọn Igbo kan Chukwudi àbí kí lórúkọ ọmọ tó ń ṣe Nelson wọ́n máa ń ṣe ẹ má wọrí àfihàn róòlù mi so get ẹ lọ pé Mr. Odunwa. ká tó máa lọ ẹ jọ ẹ má jẹ́ ká fún wọn lówó oúnjẹ ẹ jẹ́ ká dáná. a ti fún wọn lówó tẹ́lẹ̀ ẹ tún dáná fún wọn ṣe rí tí ẹ bá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ báyìí ẹ tọ́jú wọn àwọn tó bá ń ṣe crowd cameo appearances àwọn extras ẹ tọ́jú wọn ó ṣe pàtàkì fún iṣẹ́ owó wà lórí production máa wà. má wọrí. ẹ lọ máa sáà tibẹ̀ yẹn ẹgbẹ́ ẹ̀kọ́ gba aṣọ yẹn kúrò ń bẹ̀. so ọ̀rọ̀ owó oúnjẹ tí wọ́n sọ ẹ jẹ́ kán ná owó oúnjẹ wọn ẹ ṣe oúnjẹ ẹ àdìkà ẹ jẹ́ kán ná yẹn ná. agbèsè gbèrè pàdé olóko agbèrè pàdé olóko ọ̀dọ̀ ìnífàṣẹ ìlú kó máa gbèrè. mo ní kò tó ṣe ìbá mi gan-an nínú ilé mi mo rí àwọn white ní wọ́n ṣe yìí. ìtẹ̀sán tí ilẹ̀ sọ ẹ mọ̀ mí dáadáa o ẹ ti máa fẹ́ ló wà mẹ́yàn kò lè sí kan tó máa yí padà. ọ nífẹ̀ẹ́. òun ni máa fẹ́ sà. tí wọ́n mọ nǹkan bá yẹn òun lọ́mọ yẹn lẹ́yìn rẹ̀ kéèyàn gbà wọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé ọkọ ẹ̀yọ̀ kàdà rẹ̀. ọjọ́ ọ̀sẹ̀ o. ẹ àṣẹ fún wa òyìnbó ọjọ́ ọ̀sẹ̀. ìlú ṣì ń yà mí lẹ́nu èèyàn ń sùn ó dẹ̀ pariwo ẹ̀dẹ̀ bá má kí ara. àbá bẹ́ẹ̀ ni. láti bí ọjọ́ mẹ́ta rẹ̀ gbọ́n ẹ ti ní ọ̀sùn o àwọn síkì burúkú wọ́n má síkì burúkú. àlẹ́ sọ́sítọ̀ àwọn tó ń sọ ẹ̀ àti ṣe surgery of pom. It is over. Everything is finished. iléeṣẹ́ méjì ó jóná at the same time. ṣé o ń gbọ́ àárín tó ń sọ lẹ́nu. bàbá yìí ní family now. bàbá wà nínú situation yẹn ó ń kú lọ́bẹ̀ òní kan family yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú sickness bàbá yìí. and tabanika wo lóòótọ́ this guy is not responding to treatment. kí ni síbí. àní mo ní ẹ máa bá ń gbé ọmọ mi bọ̀ wo fáṣẹ yìí ò gbọ́dọ̀ sún ọsibítù wọn. ọ̀dà bá ní. ìwé tó bá da fánù òun láì kó òun lábìrẹ̀ ní rẹ̀ padà. ẹ má tó mi. ọ̀ nínú gbogbo ẹ̀tọ́ bá ti dá fánù òun láì kó pa. tí ẹ bá mind ìyá ẹ lè kájọ rẹ nù. sáàmì lè ṣe ilẹ̀ ní kí ni iṣẹ́ tí ń fọ́ ni ṣé torí pé àwọn eléyìí fine boy lásán fàwọn rajà mà làwọn eléyìí kẹ̀ ṣí eré ní ṣé wàá òkè. lélẹ́yìn tó dàbí ìgbà tí ìyàwó ọ̀run dà láàmú èmi lọ jáde. etí wo ló máa bá mi gbọ́ wípé àbúrò mi ọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi òun ló ń ṣe gidi náà gbogbo ọkùnrin tó yẹ kó fẹ́ mi sílẹ̀ bí aya. Nancy làdí mọ́ yín lọ́wọ́. bí ọ̀rọ̀ ẹni ṣe kọ̀ọ̀kan wá bíbá yìí. kí ni ibi jára. tí wọ́n bá wá ká ẹ níbi tó ti ń yọjú wò wọ́n kí ni nǹkan tó fẹ́ sọ gan-an. ṣé bàbá ní dáhà ti sùn ó dẹ̀ ti fẹ́ di góńgó mi. bó tẹ̀ ṣe wà yìí àwọn àgbàlagbà tí mò ń fún lówó nínú sálárì mi tí wọ́n bá fi ọ́ dájọ́ mi ní fi ọ́ lẹ̀. ṣé ẹ rántí ojú mi. yes the other time ní ṣọ́ọ̀bù wa. ó yẹ pé ètò ìṣèjọba gbogbo nǹkan tó ń ṣe bí ìgbà tí yóò ń fàkókò ṣòfò. tẹ̀lá bàbá mi tẹ́lẹ̀ sá gbogbo kí ni ẹ máa dàrú ni. pé nǹkan tó fi lè mú tábúrò mi tó fi bàjẹ́ tó tó dájúdájú bẹ́ẹ̀mi náà ṣe máa rí nìyẹn. one last witness wa ló lè yẹ fún yín fi mi dára. Torí mo mọ̀ pé máa ṣó